a ti ń ṣe ọdún nílùú yìí tòní ìyàtọ̀ ẹ kú àṣeyẹ kábíyèsí wọn ò lè ṣàdúrà fún yín àmọ́ àwọn tó nílẹ̀ yìí wọ́n tì í lẹ́yìn ẹ ò ní ṣàṣetì kábíyèsí ẹ lulẹ̀ yìí pẹ́. lórúkọ gbogbo àwọn tó ti tẹ̀lé yìí dó àwọn aláṣekù mú kí gbogbo yín yóò dáa fún yín. ẹ ní ṣubú dànù. ṣé rí nígbà tí mo kọ́kọ́ wò ta tí mo rí èrò bìbà ó mú òye pé níbo la fẹ́ wọlé sí àmọ́ ló mi dùn pé ẹ̀yin olóyè ẹ ti ṣètò bẹ̀ yẹn. ṣé wá rí téèyàn bá gun ẹṣin nínú mi lénìí táwọn onígẹ̀ẹ́sì ń pè ní horse ẹṣin yẹn ò ní kọsẹ̀. ìdí àti túmọ̀ ni pé inú mi dùn púpọ̀ púpọ̀ jù dáadáa yóò ní bàjẹ́. àṣẹ. nígbà tí a wà ní gbàgede lẹ́ǹkan mo wòye pé àwọn olóyè mi wọ́n ń wò mí wọ́n ń ṣẹ́jú pé àyè ṣe nígbà tí àwọn aláya mọ́kọ táwọn ọlọ́kọ tí wọ́n mú aya wọn wọ́n wá wòye pé àrẹ̀mọ mi ó ti tójú bọ̀ ó ti tó níyàwó ṣùgbọ́n fún ara ẹ̀ kò mú aya not knowing nígbà tí wọ́n mọ̀ pé èmi fúnra mi mo ti wá ìyàwó fún àrẹ̀mọ mi. kábíyèsí o ẹ ti pèsè ìyàwó fún mi. Oh yes iṣẹ́ mi ni láti ṣe. gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ yẹn lọ ṣé ń gbọ́ mi lẹ́nìí ẹ má jẹ́ kí n sọnù tí n bá sọnù kẹ́hìn mi ṣe rí olóyè Àtìbà yìí ó ti jẹ́ kí n mọ̀ pé òun fẹ́ bá mi tán. ó wù mí kí n bá yín tán. olóyè Àtìbà. èmi náà ó wù mí bẹ́ẹ̀ mo wá rán olórí àgbà mo ní kó lọ bá mi yẹ ilé wọn wò báwo ni ilé wọn ti rí. nígbà tó dé èsì tó fún mi ó tẹ́ mi lọ́rùn. ní kúkúrú lẹ́nìí mo pa láṣẹ ni mi ìdálábà o mo ti pètèpò inú ọkàn mi láti fi àdùfẹ́ ọmọ olóyè Àtìbà fún ọmọ mi Àrẹ̀mọ Adéoyè gẹ́gẹ́ bí ìyá. ẹ̀gbọ́n mi o àwọn méjèèjì wà lọ́nà ni o àfẹ́sọ́nà ìyàwó àfẹ́sọ́nà ọkọ ṣùgbọ́n lágbára Ọlọ́run nígbà tá a bá ṣe ìyàwó wọn a lè wá ẹnikẹ́ni nínú yín gbogbo wa lájọ máa ṣe. ẹ bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ pẹ́ fún wa ẹ kó wa jẹ pẹ́ irukẹrẹ àtọ̀pá tẹ́ fi ń kó wa jẹ ńlẹ̀ yóò ní sẹ́mọ́ yín lọ́wọ́ ẹ wà á lòmí ẹ lòmí gbogbogbò yóò tún ká àwọn ọmọ mi náà láṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí àjọ̀dún tòní tà ń ṣe tọlọkọ mọkọ táláyà máya èmi náà mọ̀ ọ̀rọ̀ ọmọbìnrin tó wù mí ń ta àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe ń wọ̀ ráyè lọ bẹ. pàmì ẹ mọ sá ń tọ́jà tiẹ̀ wọlé. sọ ọ dàmà. mo dá àmọ́ ń bẹ́ ta ń bẹ́ wọn. bó ló ṣe rí. ọ ṣàyà gàrú báyìí ó sì lápótí ìjókòó. ọ̀dà ẹ má dọ̀rọ̀ rẹ̀ mú. ọ̀rọ̀ gidi a máa bẹ lẹ́nu aṣiwèrè o Ọlọ́run ò ní ṣe ọ́ ń wèrè. ẹ̀yin Àdùfẹ́ àti Àrẹ̀mọ Adéoyè ní àkókò yìí mo fẹ́ kí ẹ̀yin méjèèjì mo fẹ́ kẹ́ ẹ bọ́sẹ̀gbẹ́ kan kẹ́ ẹ fi inú konú kẹ́ ẹ fi ikùn lukùn bóyá Adéoyè ẹ fún wa. ọmọ ẹgbẹ́ fáwọn àgbèrè níta. ẹ̀yin olóyè ìpèsè ń bẹ fún yín ní kọ̀bì mi ẹ̀yin ìlú. Adéoyè. Adéoyè mi mọ̀ pé onífẹ̀ẹ́ mi tó tó báyìí ṣá. wọ́n máa ń sọ pé tíyàn bá súnmọ́ yàn èèyàn kì í mọ̀ wá èèyàn. That's right. tí wọ́n bá gun ẹṣin nínú mi lẹ́nu
wọn ò ní kọsẹ̀. ìyẹn bíi ti kábíyèsí àbí. mi ìwà mọ̀ nǹkan tó máa ń dá mi lọ́rùn lára ẹ o bóyá ti pèpè ìpele ojú ẹ̀yẹ ni àbí tí mo gbọ́n ẹ. Come on, will you stop that, my friend? Wá ó ṣàwérè ni àbó sínwé wá tó bá ń tọ ẹ̀rọ ayé tọ́ ẹ èmi àti irú wọ ó yá sọjí kí lè ṣe ìwọ náà ti wọ́kọ ó ti ṣì í wá ṣé mo kọ́ ní òfẹ́ sí ẹ rí irú wọ àtẹ̀mí. Come on, will you stop all that rubbish good wá èyí nítorí mi ò fẹ́ dójú ti kábíyèsí àtàwọn òjòyè mẹ́rin lẹ́ẹ̀kan ni ìwọ náà ti wọ́kọ jẹ́ sọ fún ẹ èmi ti lẹ́yìn ti fẹ́ o olúwa fún mi láyọ̀ tèmi nìkan ṣoṣo and my wife yes kó yá mọ̀ ṣé ìwọ mọ̀ pé it takes two to tango n ti yàrá mẹ́nu fún stark illiterate bíi tiẹ̀ get out of here. Ọlọ́run ti wá sọ ìlú ìdẹ̀rọ̀ tó bá jẹ́ páyé ìgbà kan ni tó bá wọlé olóyè ọmọ ọ̀fọ́ bomú báyìí ilé olóyè la wọ̀ tí gbogbo ẹ̀ ń gbá yín tó ṣe rìngìndẹ̀ tó tún dùn rìngìndẹ̀ yìí Ọlọ́run Elédùmarè madamu ẹ rí i pé ayé ti dẹ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ni sàn ṣé nǹkan tí mo mú wá ṣe ń bí báyìí nìyẹn nígbà tí mo mú wá síbẹ̀ kó wá bá ń bá wà bolóyè sọ̀rọ̀ ṣé wọn kàn lè máa gbọ́ gbogbo nǹkan tó ń sọ ni. ẹ sáà má bínú madamu ẹ má bínú ẹ kúkú fẹ́ mú mi náà ẹ fẹ́ mú mi jáde tẹ́lẹ̀ kì í ṣe dídùn inú yín ni títẹ̀lé tí mo tẹ̀lé yín ṣèbí torí pé wò yí pé àgbà ní tara ẹ̀ àwa náà ní ọpọlọ tá a lè fi dá sí ọ̀rọ̀ torí náà lẹ́sẹ̀ ní kémi náà kí n tẹ̀lé yín wá ìyẹn ò sì ní pé kí n dá sọ̀rọ̀ tán ní ìsìn kádélé kẹmọ́tò ní kí n wá máa nulẹ̀ àbí ẹ sáà má bínú. ẹ̀yin àti pàápàá kí tiẹ̀ ní nǹkan tí àwọn olóyè náà ń ṣe nínú ilé látàárọ̀ tí wọ́n ń ṣe ń yàrá tán jáde. Kasali. ogoloju asagara yẹn ti jẹ. ó ti jẹ́ wo. ó ti tiẹ̀ tó láti pàdé. ìyẹ́rẹ́kọ. ìyẹ́rẹ́kọ. mo rẹ́ mọ̀lẹ́rẹ́kọ. ajáwé wò ó sọ èkúté ń ṣe wòlímọ̀ ṣé pé àti olóyè àti ìyẹ́rẹ́kọ ẹ̀yin náà máa ń ṣiṣẹ́ ẹbí báyìí. káàsà àṣé kò síbi tí wọn etí kádì alẹ́ ọbẹ̀ ni ó dùn jura wọn lọ èmi náà wò bẹ́ẹ̀ náà mo ní ká rodò ká sùn kí lára alẹ́ fẹ́ mu látòní tá a ti jókòó ẹsẹ̀sẹ̀ jáde olóyè ọ̀gá ní ara yín gan ọ̀gá ní ara yín ẹ̀yin ẹ̀rọ mọ̀mọ́ yìí o ìyá eré kò yí o tọ́jẹ́ pé ládùúgbò tá a bá rí ládùúgbò báyìí táwa bá rí báyìí tá a bá ṣeré pé. kí ló fòṣì náà kí ló fòṣì wọ́n ní káwé ni tó lẹ́yìn ká fọmọ fún abùkẹ́ ń gbẹ́ ìgànnà kulẹ̀ bí ìtẹ̀ ìgànnà kulẹ̀ wá sọ ni. wo kí lẹ ṣe ń ṣílẹ̀kùn yín wá bá mi ṣùgbọ́n. arúgbó mú nǹkan mọ́ra po. ọ̀dẹ̀ ni ọ́. ó sì rí mi lẹ̀ náà kàn ránjú ẹ̀ lẹ̀bi iná mọ́ọ́lù ẹ̀ lásán ó tiẹ̀ wà pàgbàlagbà wà ń do ó tiẹ̀ náà nà mí ó rí gáàdì mi pín kó tó ìwé gógù ọmọ gan ọlọpọlọ ètò yẹ kí ó síjú inú ọpọlọ rẹ upside down orí rẹ ọ̀dà ẹ̀rọ kó jájá ti òun àtúntò ẹlẹ́mísẹ̀ mẹ́sàn-án kà. ẹ̀yin kí ni máa ṣe ẹ̀yin Ògbómọ̀ṣọ́ wa ìpàyè báyìí náà mo béèrè lọ́wọ́ rẹ ni ṣé torí pé o ti jẹ́ olóyè ní ìsinyìí ó ti fún ọ ní ìdánilójú pé o jù mí lọ lọ́jọ́ orí mo béèrè lọ́wọ́ rẹ ni ó rí pa ọgọ̀ síra rẹ èmi náà ló mú lápàdà lẹ́yìn ọrùn báwọn táwọn bóyá fún ọ tó rí tọ́jú òṣòro láyé ẹ̀ wọ́n tún dáwọ́ ẹ̀wọ̀n mọ́ orí pa ọgọ̀ síra ẹ orí pa ọgọ̀ sí ara rẹ ni mo bá sáré. ọgọ ọ̀dẹ̀ ni ọba ń jàkọ ọfẹ ń jàkọ. àṣẹ agbára wà mú mi ni tí wọ́n bá bí ọ̀rẹ́ wọ́n bá bí ọ̀rẹ́ tí wọ́n bá bí ọ̀rẹ́ gbà mí kàṣù. ọgọ ẹ̀jẹ̀ ọjà. ọ̀dọ̀ mi kò ní. Kasali. wọ́ tó o bá ba kú sí mi jẹ́. màá kọ́ sọ́ọ̀tà ìṣẹ́ náà màá kọ́kọ́ bá lọ́ba mọ́ tó o bá kú sí mi jẹ́. màá kọ́kọ́ bá lè jẹ́. tó o bá kú sí mi jẹ́. gbogbo olóyè ìjọ torí Ọlọ́run ìjọ ẹ. yes a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà ní ọmọ òrìwèrè àwọn títí ọ̀sàká
àwọn olómi ọ̀sìn ọtí jẹ̀díjẹ̀dí àwọn ọtí eléyìí ò sàmọ́gà tẹ́ bá bí ọ̀rẹ́ ìjà bẹ̀rẹ̀ bí mọ́ bọ̀ máa lù ẹ́ débi. ó ti kú ẹgbẹ́. tí wọ́n bá bí ọ̀rẹ́ tí ń bá ẹ wọlé tí ń bá ẹ jáde tí ń bá ẹ bá ọ níbi tó o dúró sí ọ ọmọ pé Ọlọ́run èmu gbó Jésù èmu sìgá ọmọ pé ànábì etí ọmọ láńké jẹ́ pọ́ mẹ́. bàbá olóye ẹni sùúrù. àmọ́ olóye tí mo ní. Kasali ó yá bọ́sítà. mo halẹ̀ mọ́ wèrè ọ̀họ̀. bàbá báyìí mo ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nígbà tí mo ní kò tẹ̀lé mi wá ká wá yọjú ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá olóyè ó débi tó òṣì ló ń ṣe kó sí aṣọ ẹ̀ kó bọ́ sí tàbí ṣe ń wọ ẹ̀yẹn. ọjọ́ láyé ni o ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ ọjọ́ láyé ni ọjọ́ láyé ọjọ́ bá fi mọ́ ẹ̀fọ́ fi. bọ́sítà Kasali. ọjọ́ láyé mi rẹ̀ ń gbẹ yóò bá ṣe pé mo lò fún tó tẹ̀sí pọ́sà lọ mo sísì ẹ̀ tó bá bí ibi kan ó gbà lọ́wọ́ mi àmọ́ sísì ni mo sísì ẹ̀. irú adójú ti ní. ẹbí ni bàbá lóye ẹbí ni bàbá lóye ó ti lọ. bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ wá tó tó lókun lọ́rùn. ẹ má bínú bàbá lóye ẹ̀mọ́ mi ni. ṣé mo lè wúwo ìlàkiri èmi kí n lè sọmọ lọ́wọ́ ẹranko ni mi wọ̀n gbádùn tààrà orí mi òkè orí mi ti gbálẹ̀ rí ẹyin ọpọlọ apọ̀ tó ti bọ́ sápò sí rí nígbà tí o sẹ́yìn àdìrí lágbólé wa mọ́ ẹ wá mú mi káyọ̀ ìgbèkí wọn jẹ oyè ìdílé wa ní sọmọlúwàbí wọn mọ jáde àlẹ́ sẹ́yìn ni ẹnìgbà gbàdá níná ọ̀ya gbélé lórí wọ́n bírèkì lé lórí kò sí nǹkan tó ṣe lè. bàbá olóyè má jẹ́ ìṣe yẹn ní ìfẹ́ lókun yàn lọ́rùn ẹ má. irọ́ kò ní rẹ̀ mi ìwọ ló kù tó bá gbélé mi lórí báyìí orí tiẹ̀ ní òpin méjì àwùjẹ yóò pin méjì yóò fẹ́ ilé báyìí ni èmi oníwèrè òsì oníwèrè mọ̀lọ́wọ́ sọ́wọ́n lọ́wọ́ wọn ni èmi ní ẹ̀sán lọ́wọ́ àbí. bàbá olóyè ẹ máa bọ̀ kàsírí mi kà mọ̀ ń jẹ̀sẹ̀ ńgbà náà wọn bí ara bọ́lá kí ni wọ́n wá wá mi gan náà kò yé mi kí ló ń wá. ẹ má bínú bàbá olóyè ẹ mọ̀ mí ni èmi ni àbúrò èmi ni láyé ni àbúrò olórí kékeré ìyàwó kábíyèsí tó ṣaláìsí ńgbà yẹn nígbà tí Adéoyè wà kékeré. láyé ni rè èmi ni mo. àbúrò Adéoyè. bẹ́ẹ̀ni. jókòó ọmọlúwàbí. gbogbo akitiyan rẹ pátá lórí Adéoyè ọmọ ẹ̀gbọ́n rẹ gbogbo ẹ mọ̀ ń gbọ́ àwọn alájọbí ó gbé ọ o ẹni ó sojú ọ̀dà bí ẹni ọ̀sẹ̀ yìí ọ̀kàrẹ̀ sí òsì tí mo fi wá rí ọ. kó má bàa sí ní bàbá olóyè Adéoyè ló wá sọ́dọ̀ mi ó ní kábíyèsí fẹ́ fóun níyàwó ṣẹ́dẹ̀ mọ̀rọ̀ àwọn ọmọ wa sí ẹni tó bá wù wọ́n lọ́kàn òun náà máa ń fẹ́ ọmọ tí kábíyèsí fún ó lóun ò nífẹ̀ẹ́ pé kò kàwé pé illiterate ni òun ò lè fẹ́ illiterate níbi tóun kàwé dé ìyẹn ni mo wá bá yín fún pé kẹjọ kẹ bá ń bá kábíyèsí sọ̀rọ̀ kó jẹ́ Adéoyè fẹ́ ẹni tó bá wù ú lọ́kàn ìyẹn ni mo ní wá ṣàlàyé fún wọn. ọ̀dà kì í ṣe pé òun ò ní fẹnu sí àmì mi kọ́ ni wọ́n bá ṣàlàyé mi kọ́ ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà fún kábíyèsí fúnra mi ọ̀la ní pàdé àwa olóyè láàfin láago 4 gbogbo àwọn olóyè pátá lápèjú síbẹ̀ àsìkò yìí gan mo fẹ́ kọ́ wá ọ wà dá ọ̀rọ̀ yìí lè ṣe ju gbogbo àwọn olóyè pátá tọ́ ọ bá ti dá lè ṣe ju gbogbo àwọn olóyè á fẹnu sí bí gbogbo wa bá ti fẹnu sí pọ̀ kábíyèsí ó ṣe ń tẹ́ fẹ́ olóyè àtìbà náà ẹ ń ọba wí sẹ́nu kú lóróge wọ́n fẹ́ di àná kábíyèsí ni ẹni fi ń ti ọmọ rẹ̀ sí kábíyèsí olóyè yẹ̀bùyẹ̀bù. kí wá sáàfin kí wá bá kábíyèsí fúnra ra mi. ọjẹrì ọba gbogbo àmì á sì lè fẹnu sí bá a bá kẹnu bò kábíyèsí ọgbà. lágbára Ọlọ́run gbogbo adẹ ló máa dáa fún àṣẹ. àbá rí ẹni tó go against àṣẹ mi. rárá. mo mí pé tó tako ọ̀rọ̀ mi yẹn jẹ́ wà kò sí. rárá kábíyèsí. ṣùgbọ́n. kábíyèsí o. láyé ni. kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu ẹ kú jókòó ẹ̀yin lóye. ìyá ẹ kújọ́ mẹ́ta. ẹ kújọ́ mẹ́ta. ẹ kú jókòó bàbá. ó jèrè ó jèrè. kábíyèsí. ó mà tójọ́ mẹ́wàá. ìjọ kan pọ̀ ní. arẹwú lọ́sàn-án ṣé ò sí. mo mọ̀ wá rí fọ̀rọ̀ kékeré kan ni àmọ́ mi mọ̀ bóyá kí n dúró dè yín ní àgbàlá kẹ́ fi ṣe tọ́pọ̀ láwọn olóyè. àwọn tó jókòó yìí àwọn ni kábíyèsí kò sí nǹkan kan tó gbọ́dọ̀ wà nípamọ́ nígbà táwọn wà níbí
tó bá fẹ́ sọ jẹ́ kí wọ́n gbọ́. kábíyèsí adéoyè ni ó sọ̀rọ̀ kan létí mi ó lẹ ní ọmọ bàbá olóyè àtìbà lẹni pé kó ohun yìí kó fi ṣàyà ṣùgbọ́n nígbà tó wà ní iléèwé gíga òun àti ọmọbìnrin kan jọ ń ṣeré ìfẹ́ wípé ọmọbìnrin yẹn ni ó wù òun láti fẹ́ mo ní kí wàá rọ̀ yín pé kẹ́ ẹ jọ. irú játijàti wò lélẹ̀ àbó mọ tó ń sọ ni èmi pàṣẹ fún àrẹ̀mọ mi my own prince ó wá ní ẹnu tèmi ń rùn ìwọ ò mọ̀ pé àṣẹ tí ń bá pa lórí àléfà yìí látòde ọ̀run ló ti wá ní ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹni tá à ń sọ iye olóyè àtìbà gbogbo yín lẹ mọ̀ bó ṣe rí sí mi bí wọn ò bá mọ̀ olóyè àtìbà kan èmi kan ni ẹ rà mí kalẹ̀ ẹ gbà mí kẹ àbẹ́ ẹ̀ gbọ́ gbogbo jáde kọ́tọ̀kọ́tọ̀ kábíyèsí o kábíyèsí ẹ má bínú ẹ jèbù rẹ o. ṣé wọn pé ọmọdé ni ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jọ kó má ra lọ́wọ́ kábíyèsí tó tó ṣe bí ìwò mi ìtọ́wò ìpa wọn àjùyàn ẹ wò ṣé wọn pé ńgbà tí ẹ fọ̀rọ̀ yẹn lọ àwọn olóyè gbogbo àwọn olóyè náà la fọwọ́ sí kábíyèsí àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tóun náà sọ yìí ṣé mọ̀ pé àwọn adéoyè àti ọmọbìnrin tó bá jọ fẹ́ra wọn ìbágbépọ̀ wọn pípẹ́ títí ayé ni àmọ́ ńgbà tó ti ní kò sífẹ̀ẹ́ ń bẹ̀ ń bá ní kẹjẹ́ ká tó ro ti òde òní kò sẹ́ni tó ń fọmọ fọ́kọ mọ́ olúkálukú yan tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ dákun kábíyèsí ẹ jèbù rẹ. èyí tí ìwọ náà fi jóbìnrin nù èyí tó fi jóbìnrin nù wọ́n ní báyìí ni wọ́n sì ṣe nǹkan mi ò padà bọ́ bá sì padà ó yẹ kó o mọ̀ pé kì í ṣe ọ̀dọ̀ kábíyèsí àlà ni ó béèrè ni ó ti padà kábíyèsí ti ń pàṣẹ fún gbogbo ìlú tí sì ń di múṣẹ kọ́ wá patọ́mọ ẹ̀ ká nítọ́mọ ẹ̀ ní orí ṣé ń tẹ́ bẹ́ẹ̀ sí fẹ́ẹ́ tó dànù. olóyè ìwọ olóyè tó sọra tó ń sọ̀rọ̀ bí olóyè tẹ́rín kí ló dé báyìí ó yẹ kí wò ó ti ẹ̀rú ọ̀rọ̀ tó sọ ìjìnlẹ̀ gbọ́mi ẹ̀fọ́ máa fúnyàn olóhùn ọ̀fẹ́ ẹni ò fi tipátipá fẹ́ onílé ń jẹ́ pọ́ngilá àlejò olóhùn ajẹ́fẹ̀yà wọ́n wá níwọ̀ àlejò ọjọ́ mélòó lọ fẹ́ lò lórí ilé olóhùn olójọ́ márùn-ún ẹgbọ́n ìjọ sọ̀rọ̀ wọn takora wọn sí olùdó kan kó tó lọ ẹjẹ́ àfi sùúrù sí kí nìyí o ọmọ oyè kọ́mọ̀dé ọmọ asùnta o torí njọ́ tẹ́ ẹ bá fún níyàwó tí ọba fẹ́ tó kì mọ́lẹ̀ tó ń nà bí aná sófin gbogbo ojú ẹ̀ ní wo tó gbá lẹ́sẹ̀ ní gbogbo ojú tẹ́ ẹ̀ dá mọ́mọ́ ẹ wo olúwa mi ọlọ́run ní barada yín jẹ́ ẹ jẹ́ á fi ọmọ yìí lẹ́kọ̀ọ́ fẹ́ ni tó bá fẹ́ fẹ́. ọ̀dà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àná mi ẹ ṣé púpọ̀ ẹ̀yin sí ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ yìí nìyí mo gbọ́ gbogbo tẹ́ sọ pátápátá àmọ́ mi ìgbà ẹ wá fún mi láyè díẹ̀ kí n lọ jókòó kí n ronú lórí ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tí n bá ronú tí mo pète ohun tí mo fẹ́ ṣe àwa pè é padà. gàbíyèsí ló wà ní o ọbẹ̀ yìí mi nǹkan àgbà o ẹ̀rọ dáadáa o ṣé ẹ mọ̀ pé bíi tẹ́tí lọ rò àwa ò ní bá yín débẹ̀ ẹ̀yin nìkan lẹ́ẹ̀ dàrú àmọ́ ẹ̀rọ ń tọ́ da. kábíyèsí o. ṣé tòótọ́ ni pé wọ́n ti fún ẹ níyàwó ní ààfin? níbo ló ti gbọ́ náà. everybody mà ló mọ̀ ń pa yẹn gbogbo èèyàn ló ti gbọ́ náà. gbogbo olú ló mọ̀. Anyway, okay, jẹ́ ká kú sọ báyìí. Òótọ́ ni pé kábíyèsí fẹ́ ọmọ kan fún mi, ọmọ olóyè ọ̀rẹ́ wọn kan bẹ́ẹ̀. Bọ́tí mi ò lè fẹ́ rúyàn bẹ́ẹ̀ yẹn náà. Ara abúlé, ara oko ni, beyond that gan, stark illiterate. Kò lè fi dí ìgò báyìí kọ o. No mo serious. Mi ò lè fẹ́ rúyàn bẹ́ẹ̀ náà. Ó yẹ kó jẹ́rìí ẹ̀ tó ní náà. Pẹ̀lú gbogbo education mi, màá fẹ́ rúyàn bẹ́ẹ̀. Tó bá ti ọkọ rí, wo minus yẹn ló máa kọ́ rí. irọ́ ni Ọlọ́run. àwọn òkú ló fẹ́ fún ọ. àrò kò tiẹ̀ sí bẹ́tà kò mọ a ẹ̀sọ́ yẹ kó mọ̀ pé mi ò lè descend through low ibi tí màá lọ fẹ́ àrò kò. so yẹn ló wá ń wọ́n ó dẹ̀ kọ́kọ́ já mi láyà. no mi ò láyà don't like it. mama ọmọ mi ò lè ṣe òkú ọbẹ̀ yẹn. àgbọ̀ o. ṣe dẹ̀ mọ̀ pé final semester mi ni mò ń ṣe ní school nsìn at least immediately after my exams kasare ṣe
wedding, you know. It's alright. Wọ́n tó gbẹ̀ wọ́n mi lọ́wọ́. Jẹ̀rú ń bẹ̀ yẹn. Fine guy. Wọ́n wá fi ẹlẹ́gbẹ̀ẹ́ táwọn èèyàn kan tí yàn arrange fún ẹ. Wọ́n ń pàlọ́ fún mi nìyẹn o. Ọkàn ní gbogbo nǹkan kò ń ṣojúmọ́ ń sìn tòótọ́ nàgbèsí nǹkan tó jẹ bẹ́ẹ̀ èmi tiẹ̀. Caleb, I trust you. Well, ẹ ṣáà ti sọ tiwa báyìí sìn ṣáà náà lè sọ tiyín. Sọ tèmi bí báwo. Àwọn ojú ta láyọ̀ ni. Àbí. Bàbá arúgbó yẹn kí ló fẹ́ fi ṣe. Bàbá arúgbó wà lọ́ra ọkùnrin ni oyin di pòfẹ́sọ̀ tó bá tó òyìnbó sílẹ̀ báyìí sìn tó tó gbọ́ ẹ̀ sílẹ̀ bó wọ́n máa mú bó ṣe wù ẹ́ ni wọ́n á ní èèyàn arúgbó má gbọ́ mi ò gbọ́ yẹn máa yẹn náà good looking ní dúró ó sì ń gbọ́lẹ̀ òun náà ṣe gbọ́ ẹ̀. Àdé ó ga. Ó tọ́ ni ó pọ̀ kiri ìgboro báyìí tó bá ń gbọ́ wọn láristo. Láíláí màá rí wọ fine boy lè máa lé arúgbó káàkiri. Anyway máa yẹn ò tiẹ̀ disturb mi mọ́. Kékeré gbà yí kò àbí. Láíláí ọlọ́run máa jẹ kí ni wọ́n á fi ẹlẹ̀ máa lọ́wọ́ àwọn arúgbó. Mọ́mí. Olúwa fún mi láyọ̀ mi. Mọ́mí. Káàbọ̀ ọmọ lákùnrin. Báwo lè ṣe wá fòrùn rìn tó báyìí? Mo ti wọ́n ọ̀nẹ́ several times kó má máa fòrùn rìn mọ́. Ẹ má bínú mà. Mọ́tò tí mo wọ̀ ló ní slight problem lọ́nà. O ṣe pélé kó sọ fún apò sí on your way. Ẹ má bínú nítorí mo tiẹ̀ ti wà determined pé mo láti délé lálẹ́ ìgan ni mo ṣe dé. Mo ti mí ìsẹ̀yìn àti dáàdì. Àwọn gan ti mí ìsẹ̀ dáàdì ẹ̀gbọ́n ò lè wé ìta àti rí ẹ̀. Dáàdì dà? Ó wà nílé. Dáàdì! Ṣé kìí ṣe fún mi tẹ my only daughter ǹlẹ́ my dear you're most welcome ẹ bọ̀ dúdòdòdò all the same kí ló dé tó tún fòrùn ilé ni. Ó mo ti ń bá sọ látàrọ́ lọ́n jẹ́ kó gbọ́. ṣé bí mo ti wọ̀n ẹ pé kò yé fòrùn rìn mọ́. Ẹ má bínú. Anyway, all the same, you are welcome. You are welcome. Òkú àfojúbà. Ẹ̀yin náà. Ìyá ẹ̀ ò gbá mi nígbà tí ò rí ẹ. Àbí ọkọ̀ balẹ̀. Ṣé o mọ̀ pé favourite ẹni mo ṣe ṣá? Mọ́mí, don't tell me pé àmàlà tó bìí sílẹ̀. Ọ̀hún ni. Ó ní wọ́n mọ̀ sí ìrọ̀ ẹ̀ ló ti ẹ̀dá bẹ́ẹ̀. Pẹ̀lẹ́ láyé ni mi mọ̀ ránṣẹ́ pé ọ ẹ̀yin kábíyèsí ti fọwọ́ sí kádé yìí ọ̀fẹ́ fún láyọ̀. Ó ti gbà. Ẹ ṣeun lóye. Ẹ jókòó ọ̀rọ̀ náà bá tètè á lé pọ̀ olórí àgbà ní máa ń gba wájú ní máa ń gbẹ̀yìn o lọ́wọ́ ní dandan pẹ́pẹ́sẹ́ wà fi bí adéyẹ bá fẹ́ ọmọ olóyè àtìwá o ọ̀rọ̀ tí wọ́n tàpọ̀ yé mi kì í sì ṣe wọ́n ló bí ọmọ yìí tábà pé wọ́n ló bí. Ẹ má sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé látìgbà tẹ́gbọ́n mi ti ṣaláìsí olórí àgbà àwọn náà ni ẹni tó ń ṣèyà fún adéoyè ó lè dáná làwọn náà wà. láì wá fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ èjò pọ̀lọpọ̀lọ báyìí ẹ lọ ṣe ètò kẹ ẹ yọjú sí ìdílé àwọn Fúnláyọ̀ ká sì tọrọ rẹ̀ ní sulọ́kà ká sì gbéyàwó. Ẹ ṣe bàbá olóye ní tó bá ti yá kì í tún pẹ́ mọ́ ẹ jẹ́ tètè máa lọ. Ẹ kú ìjókòó nǹkan dáadáa láwọn bára wa ṣe sẹ́yìn ìgbà tí mo rí ní mo ráwọn gèlè gẹ́ngẹ́ bẹ́ẹ̀ mo ti ráwọn ọkùnrin náà tí wọ́n pàtẹ ẹ̀lẹ̀kẹ̀ ṣùgbọ́n níta wá ṣe lónìí mi ò yé mi nítorí bí ìbá débi kan àwọn ọ̀pá ìka báyìí lábá wà ó níta wá ṣe ni o níta wá ní ẹ̀kan díẹ̀ kan yóò kó wọ́ọ́rọ́ ọlọ́run ọmọ nìjà àṣọ̀fọ́ o àwọn jẹ́ nìkan tí wọ́n kọ́ tàṣì dé tá jáde nílé rẹ̀ tọ́ da ni irú yìí àwọn ẹ̀ka kọ́kẹ́ ìlú ìta kẹwàá ara ro ni tó bá ṣe ń tẹ́ lọ́wọ́ àwọn àìsàn ìpín kẹwàá ló jókòó torí náà kílẹ̀ wá ṣe o. Ẹ kú jókòó iná tẹ́ bá wa ẹ kú jókòó látọ̀dọ̀ bàbá wa láti wá tẹ́yìn náà bá ti rí dúró wa báyìí tẹ́ ẹ bá wo apá àlàáfíà mi ń bí ẹ rà wọ olóyè tọrọ tẹ́lẹ́tẹ́ tẹ́kàn dúdúdú tẹ́ bá tún wo apá ọ̀tún bí ẹ rà wọ olóyè ọba ẹ rí gbogbo àwọn olóyè náà lè ń bẹ̀ látọ̀dọ̀ kábíyèsí láti wá èyí ń bàbá wa Mọ́ráláyọ̀ ní ti ìlú Ajé Ìfà kan náà. Ọ̀gá ọ̀sẹ̀ bí àpọ́nlé yín ọba tó bá ń ta tí màá sì mọ iye yín sí dáadáa tó ní mo ṣe ní ẹ̀jẹ̀ yẹn lójú mi ṣùgbọ́n pa ilé èyí já jìfà àjìfà tó bá jẹ má jìfà wà ẹ̀gbọ́ àwọn náà lọ bá ń rán àárín ọba wá fìdá ó dá ńdájọ́ ṣe é fìyàn ṣùgbọ́n àwọn jìfà àárín fàtà ló kalẹ̀ tẹ́fẹ́ jẹ bẹ́ẹ̀ ni. Ní bínú ni ìlú wa mọ dárúkọ. Nígbà tí ẹ̀ṣẹ̀ ń pọ̀ ọkọ ìyàwó táàtì ìfọ̀yàwó fún yín táàtì ìfọmọ fún yín táàtì bàkan àná lọ́wọ́ yín kí lẹ́sìn náà fẹ́ẹ́ ọkọ ìyàwó. Àwọn ti mọ̀ ní sẹ́ni kábíyèsí wa ọba tẹ̀yìn mọ̀ bẹ́ẹ̀ ni wo ni ọ̀nà
kọ́ lọ kọ́ gbẹ́sẹ̀ lé tọrọ bàbá lórí gbogbo ni ṣùgbọ́n kábíyèsí ní òun ò fẹ́ sílẹ̀ ká wá bẹ̀ ká wá tọrọ ká sì mọ́ wọn lọ́dọ̀ yín. ẹ sì máa wo tó bá gbẹ́sẹ̀ nílé wa. tó bá gbẹ́sẹ̀ lé yóò gbèsè kú ọ̀bẹ torí lu tiwa lẹ́nu tó lọ́ba tó níjòyè ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín. a ní ọba tó ṣe é fi yan nǹkan ọba tó dáa láàrin àwọn ọba tí èlé pọ̀ bá wà ní lábẹ́ ọba wa olówó tìlú òwòrò wà ẹ wò ẹ má kọ́wọ́ bọ̀ mí lẹ́nu ẹ má jẹ́ sọ nítorí ẹ kí n sọ torí bẹ́ẹ̀ ọba ká dìfà nǹkan kẹtẹ́ ṣàpẹ àná yín àná yín ta kílákílá àpẹẹrẹ àná tí bẹ́ẹ̀ lára yín gbàtẹ́jọ́ àyín àwọn ọ̀rọ̀ àpẹẹrẹ àná lára yín o káàní bá débi kan wọ́n máa pa àgbádé òkun ojú wọ́n máa gbádé òsì ojú àwọn obìnrin ilé wọ́n mú gbogbo kọ́ gbogbo ẹni tó kún ní ọmọ kúnlẹ̀ ẹni tó bàbá ní ọmọ rẹ̀ bàjẹ́ ńlá àwọn tábà fún àwọn àyà mọ̀ pa dáná ẹ̀jọ̀ àná àríyàtọ̀ àná lára yín ẹsẹ̀ òkọ́là yín ká mọ̀ pa nà ní ẹsẹ̀ òkọ́là. ẹjẹ àdọ̀ láyé ànídọ́rú ẹ̀ èmi lẹ́fẹ̀ẹ́dọ̀ wo ibi ẹlẹ́rù ọ̀ndáwọ́jú ó yẹ kó wà wọ́n tí ń bẹ ní àyìn ilẹ̀kẹ̀ ní bẹ lọ́rùn wọ̀nyí wọ́n sì ní ìrùkẹ̀rẹ̀ láfi mọ bá ilẹ̀kẹ̀ bàbá láfi mọ àwọn ìjòyè bóun lọ́fẹ́ sọ pé tiẹ̀ jẹ́ ní àyìn tó kàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó ń jábọ́ tó rẹ̀ mi rí ọ́ bí ọba sì ti pé ewu ọba tí mo jẹ́ ó sì rọ́pà àṣẹ lọ́wọ́ mi ó ti ẹ̀yẹ kẹ́rù ò bá wọ abẹ́rẹ́ òní tó jèrè ọ̀rọ̀ lọ́ra mi o èmi ni ó pè ní ọ̀sẹ̀rẹ̀ adélébọ̀ gbà bẹ́ẹ̀ ọ̀sẹ̀rẹ̀ adélébọ̀ nígbà wà ní àná nìkan máa jèrè ọ̀rọ̀ lára wa èmi ò ní gbárù ẹ̀ ipò tí mo wà ní ọ̀gbádùn wọ́n ti wò mí kúrí gbogbo lábàlàbà tí ń bọ́ lẹ́nu rẹ̀ játijàti wọ́n fi kọ́ bò ó. ẹ wo sẹ́yìn tí òjò lè bí ó ṣe pọ̀ jù nítorí pàtẹ pàtẹ ẹlẹ́kẹ̀tẹ̀ gbébi lọ́wọ́ tẹ̀ sí lórí tẹ̀ sí lẹ́kẹ̀ mọ́ ẹ mọ̀ mi sẹ̀tẹ̀ wà náà lọ́dọ̀ ọba wa náà sì ń lọ́pa sẹ́yìn tí òjò lè bí ó ṣe wọ́n lẹ́gbọ̀pọ̀ ọba ni sẹ́yìn tí wọ́n bá gbọ̀pọ̀ ọba gbogbo ọba orí ìnáwó wọn wà ètò bá yẹ kọ́kọ́ lọ yóò sinmi yóò sára sókè ni ètò bá yẹ kọ́kọ́ sókè yóò wà sílẹ̀ lára yé ni àsìkò tí mo bá yẹ láì jẹ rẹ̀ ní jẹ gbogbo nǹkan yín lórí lòdì ni wọ́n bọ́ sí. ọba òwú lọ́wọ́ mi ni mo ṣe ń gbọ́ balẹ̀. ó ti tó sojú olè aláwọ̀ ó ti tó mo ti gbọ́. mo kí yín o ẹ̀yin olóyè wa mo sì kí ẹ̀yin olórí náà mo kí ọ ọmọ wa àrẹ̀mọba ọbalọ́lá àwọn àmọ̀kọ́tẹ́ bá wà nítorí pé a rí wípé ọmọ mi òun ni òdòdó tí ẹ rí tẹ́ wá já kí ni mo sọ mo ní ọmọ mi lóòótọ́ èmi kọ́ mo bí bàbá rẹ̀ ní ẹni tó bí ni àbúrò tèmi lòun lọ́jọ́ tòní yìí òun ọ̀ lẹ́nu ọ̀rọ̀ kò lẹ́nu mbẹ̀ èmi ni baálé eléyìí lónìí tọ́lọ́run fi ṣe àwa dúpẹ́ lọ́wọ́ yín dáadáa ẹ bá kí kábíyèsí wípé òdòdó tó fẹ́ o tìfẹ́tìfẹ́ tayọ̀tayọ̀ láti fi fún ọmọ wa Ọbalọ́lá. ẹ̀yin ìyàwó lẹ́yìn ẹ wá lọ mú ọmọ ìwá wá bí àwọn àmì lé. ìbádà àmúdà ọmọ wa di ìyàwó bàdà àmúdà ọmọ wa di ìyàwó bàdà àmúdà ọmọ ń bọ̀ wá gbọ́mọ bàdà wá sí ìyàwó ọmọ wá gbọ́mọ bàdà wá sí ìyàwó ọmọ wá gbọ́mọ ìbádà àmúdà ọmọ wa di ìyàwó bàdà àmúdà ọmọ wa di ìyàwó bàdà àmúdà àwọn ọmọ wa gbọ́mọ bàdà wá sí ìyàwó bàdà àmúdà àwọn ọmọ wa gbọ́mọ ọmọ wa gbọ́mọ ọmọ wa di ìyàwó bàdà àmúdà ọmọ wa di ìyàwó bàdà àmúdà àwọn ọmọ wa gbọ́mọ ọmọ wa gbọ́mọ alákọ̀ọ́kẹ́ di ìyàwó ọmọ wa gbọ́mọ. ẹ ṣé mo dúpẹ́ Olúwafúnmiláyọ̀ yóò dáa fún ọ bó ṣe ti kúnlẹ̀ Ọbalọ́lá ẹgbàgbà dúdú nǹkan ni. mo kí yín ní ọ̀tún mo tún kí yín lósì wípé ẹ kú jókòó àwọn ọmọ wa náà rèé wọ́n ní ká fún wọn ní prayer ok ẹ ká gbàdúrà fún àwọn ọmọ yìí Olúwafúnmiláyọ̀ tèmi àti Adéoyè ojú òní tèyí gbogbo tí ẹ bá dáwọ́lé àmàjúṣe nílé Adéoyè wà dákọ̀ wà tún bí abo fún Adéoyè so God be with you all.
sunkún ìbànújẹ́ wo ló dé bá mẹ́bọ́jà ẹ̀rá kí ni ní ọ̀la ṣọ́ọ̀ṣì tí mo tọ́ lẹ́nu bá mo ti débi àmọ́kọjá yìí. ìyàwó àbí wáyé olúwa fẹ́ ìyàwó. ìyàwó wọn gbà ẹ̀mí tó máa lọ. èmi àkọ́bí ìrọ̀lẹ́ ṣùgbọ́n nínú ọwọ́ mi ò tó sí níbẹ̀rẹ̀. ìyàwó àbí wáyé olúwa fẹ́ 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 ìyàwó àbí wáyé. Ayẹyẹ. Dia. Iya. Oh, okay. For me, my love, tonight is our first night together as husband and wife. Ademi, alẹ́ yìí jẹ́ alẹ́ àkọ́kọ́ tí a jọ máa wà pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. That's right. Now, ṣé o tí yàn bá gẹ sínú mi? Ó dá mi lójú pé kò lè kọsẹ̀ láéláé. Yes, kẹ́kọ̀ọ́ gba ẹ̀ dájú. Because bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí gẹ́lẹ́. Kí ni a dúpẹ́ fún? Inú mi dùn gidi gan. Mo fẹ́ mú dá ẹ lójú wípé sórí eré tá máa ṣe lálẹ́ yìí. Abímọ yanturu. Yes, àbí ọkùnrin àbí obìnrin. Àmín. Sórí ìta wá fẹ́ ṣe gangan yìí. Ibi tí la bá kọ́ ibi. Àmín ṣùgbọ́n Adé jọ ọmọ mẹ́rin péré ni ká bí o. Mẹ́rin. Prince wa ní mi. Ká lè tọ́jú wọn dáadáa náà ni. Kẹ̀mí náà jẹrẹ ni. Wọ́n láti fètò sí ọmọ bíbí. Ó ṣe díẹ̀. Now, fún mi lọ. Lórí àdúrà kan wà tí fẹ́ ká máa gbà gbogbo gbà. Bí pé okùn ìfẹ́ tó wà láàrin wa kò má jà láéláé. Kò tiẹ̀ ní já. Ká ṣọ̀rẹ́ ara wa kalẹ̀. Àmín. Now, ya toast. Ọmọ. Lọ́kùnrin lóbìnrin. Owó. Ìyẹn náà ṣe kókó. Àlàáfíà. Ààbò. Àti ìbàlẹ̀ ọkàn. I love you, dear. I love you too. Okay, that's right. I love you. Yeah. So. Carry me now. Carry you. Ìwé títí carry láti àárọ̀ ọ̀sán. Ẹni ọba mọ̀ fi pamọ́ kọ́ ọ́n tí ẹ ń tọ́ mọ̀ wá o. Èmi lè fi ọwọ́ lágbá lójú. Èmi lè sàrán rírọ̀ o. Olóyè bẹ́ẹ̀ kọ́ ó yẹ kẹ́ mọ irú èèyàn tí mo jẹ́. Èmi náà sa agbára mi kò kàn bọ́ sí ni. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ kinní kan dájú o. Pé àtìgbà tá ti ṣe ìgbéyàwó yẹn èmi gan sí mi o ọpọlọ mi ṣe ló ń ṣiṣẹ́ bí aago ni mo ti gbé gbogbo ẹ̀yẹ̀wò mo ti wo ọ̀nà tí máa gbà mo mọ nǹkan tí máa ṣe pọ́nmọ yẹn ò ní wọlé Adéoyè irọ́ nìyẹn wọ́n tanra wọn ni. Má tàn mí. Ṣé Adéoyè sọ pé òun fẹ́ ìyàwó méjì ni? Ẹ ti gbàgbé póbìnrin ni mí ṣá àfi nǹkan tá a bá fẹ́ ṣe àlọ́ eléyìí sẹ́ẹ̀ máa rí pé mo yanjú ẹ̀ mo wá fẹ́ kẹ́ yọ̀ǹda àdùfẹ́ fún mi. Tó o bá rọ́nà mú débẹ̀ tó bá lè wọ́bẹ̀ o ìwọ náà dá yòókù dé nínú bí Adéoyè àtọmọ tó fẹ́ òun bí ó ṣe dẹ̀yìn kọra wọn báyìí
fẹ̀yìn olóyè náà lọ́wọ́. Ó tán ọ̀rọ̀ tí ń fẹ́ gbọ́ lẹ́nu yín nìyẹn. Àdùfẹ́ òun dà. Àdùfẹ́. Àdùfẹ́ èmi ló wọlé tó mọ́lẹ́jú tó dáhùn gbọ́nkú. Olórí mi ò rí yín ni ẹ káàárọ̀. Ìyẹn mi náà. Kò sẹ́ni tí ò ṣe mọ̀ pé bíi pé ẹ pa ayé ni ọkọ tó ti fọkàn sí ẹ̀rọ ajá ń tọ̀ mọ́ kẹ̀tàn ìwé ni a fi gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ a sì ní kí wọn náà kàwé ọ̀tàkù ọlọ́ọ̀kà owó ń bẹ lọ́wọ́ mi tí wọ́n fi rán ayé tẹ́ èèyàn ní kàwé tí ọmọ níláárí ó ti bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ yàn kàwé báyìí kò ní lẹ́nu lẹ̀ wọ́n jẹ́ ìwé èbó ló ti fẹ́ kàwé mo ní mo ṣe tọ́tí wọ́n kọ ọwọ́ kà wọ́n gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ ńgbà yìí ń kàwé tọmọ tó tún rí tí ọ̀fẹ́ náà tó kàwé wọ́n gbọ́ sẹ́yìn yá fún láàyè ọgbọ́n ó ní wọ́n ṣàtúnṣe. Olóyè tó bá di ọ̀túnla ẹni kó wá bá mi láàfin gbogbo bí n bá ṣe fẹ́ tó gbogbo ẹni máa ṣàlàyé ẹ̀ fún bàbá ṣe máa ṣe yòókù ẹ ṣáà fi yòókù dànù. Olórí tó bá burú délẹ̀ èmi ní o sì sọ lójú egbò. Àlọ́ Ọlọ́run ti ṣàtúnṣe sẹ́ẹ̀. Àmín. Mo rí yín náà olóyè. Ẹ ṣeun. Àdùfẹ́ kó yọjú sí mi. À ń gbé ìdílé ìdílé. Prof. Long time. Ó ga ọ. Ẹ ti bẹ̀rẹ̀ mi. So wọ́n ṣì wà nílùú yìí. Mo máa ń bí o, mo tiẹ̀ ti marry. You are married now. Yes, congratulations. Thank you, sir. That's good. That's good. Yes, sir. Ṣé ni mo miss yín? Ó máa ń wù mí pé kí n padà wá sí school kí wọ́n bá kí yín. Ẹ̀yà bọ̀ tó bá lọ síbẹ̀, àwọn olùmọ̀ àbá mẹ́ ń sìn. Ẹ̀yin of course. Well, tó bá débẹ̀ wàá bá àwọn míì lóríṣiríṣi, but for me, I'm retired. Oh. Yeah. All right, sir. Okay. How go? Pẹ̀lẹ́ díà, ó káre, lẹ́. Ààbò ló wá ń gbé ń sìn. Area IBGI lèmi àtọkọ mi ń gbé ń sìn. Okay, GRA. That's good. Kí ni address yẹn gan? Williams Close, 17D. 17D, Williams Close. Well, èmi náà kì í jìnnà sí GRA náà. One of these days, màá wá say hi. Okay, sir. Okay, so mama expect you. Mama expect you. Oh my God. You are good. You are good. All right. All right, take care, sir. Tani man ṣé prof Ojútaláyọ̀ àwọn ni prof mi lecturer mi nígbà tí mo wà ní university. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ sí ibi tí a ti máa ń ṣerun mo fẹ́ ṣerun wọ́n á rí àǹtí fún mi nígbà tó dẹ̀ máa bá wa ṣerun wa tán ó bọ́ sígbà kan àwa jọ kó ẹsẹ̀ rìn pé ká jọ máa lọ àmọ́ bá a ṣe bọ́ọ̀tà ṣe ni mo rí bàbá kan bó ṣe páàkì mọ́tò nìyẹn ó ṣàkáǹtì fún mi àǹtí fún mi náà kí wọ́n kíra wọn àmọ́ ṣe wá rí bí wọ́n ṣe kíra wọn yẹn ní tó wá run mí nínú kíkìyàn ojú pé tẹ bá rí ń ṣe ni wọ́n dì mọ́ra wọn báyìí tán dì mọ́ra wọn tán kódà dídì mọ́ yóò tó ẹ̀ tó ṣẹ́jú márùn tán fi ń ṣe báyìí tán fi ń dì mọ́ra wọn bó ṣàṣe ń ṣe yẹn kò tẹ́ èmi lọ́rùn gbàtà àǹtí fún mi wá dọ́dọ̀ mi ìwọ ni ẹni tẹ́ dì mọ́ ìgbà tí wọ́n ṣe àwọn dáàdì wa ń lé làǹtí fún mi bá sọ fún mi pé àwọn pòfẹ́sọ̀ àwọn nìyẹn ọ̀gá iléèwé àwọn. Pòfẹ́sọ̀. Wọ́n lọ́gàá iléèwé àwọn. Ṣe wá rí ká má parọ́ ṣe rí kíkì yẹn ó mú tèmi dání o torí kìtàn kíra wọn dídì mọ́ yìí ti pọ̀ jù. Madam ẹ jọ̀ọ́ kí ló porúkọ wọn náà ìyẹn pòfẹ́sọ̀ náà. Ojú ni mo rántí bẹ̀ mi ò rántí. Ojútaláyọ̀. Ẹ wò bẹ́ẹ̀ gan-an ni Ojútaláyọ̀ náà. Pòfẹ́sọ̀ wọn gbà tó wà ní yunifásitì in fact one of the senior lecturers wọn. Ṣé rí n tó bí mi nínú ẹ̀ ó ní pé wọ́n ṣe in fact kò dùn mọ́ mi nínú
ìyẹn náà ló mú mi délé tí mo fi sọ fún baálé mi èmi wàá mọ̀ pé wíwá ta máa wá sí ìbà ilé mi wọ́n máa wá ní pé kí n tún wá sọ torí èmi ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ kó má dàbí ìgbà téèyàn wá dá léèyàn o. kí ni kó o fẹ́ dalé mú o rí nǹkan tó tọ́ o dẹ̀ sọ lásìkò tó tọ́ kí ni ìtumọ̀ yẹn sìn oníṣẹ́ kó má sọ̀rọ̀ jù. ṣé kò ṣáà gbìyànjú ọ̀nà. ẹ jọ ń bo ní tọ́lẹ̀tì yìí mo fẹ́ lọ ṣe yìí. ok toilet ẹ̀yàn kan lọ tààrà bẹ́ẹ̀ just ṣe tilẹ̀ kó sílẹ̀. mo ń bọ̀ mo fẹ́ tọ̀. ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn kí lórí sọ sí yẹn mo ti máa ń sọ fún ẹ pé ó ní bó ṣe yẹ kí wọ́n máa handle obìnrin kò lè wá máa tọ̀ wọ́n bí báyìí. lọ sọrí bí wọ́n ṣe ń ṣèjọba àti ẹ̀rí àtọ̀ sí bí èmi ṣe ń ṣèjọba advantage wà nù kí n fẹ́rù ìyàwó tí mo fẹ́ yẹn bí mi ṣe fẹ́ nǹkan mi ni. wo mi dáadáa ṣé mo jọ bèbí ṣé mo jọ bèbí ó ti gbàgbé pé wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ pòfẹ́sọ̀ yìí fún mi nígbà táwọn school ó ti gbàgbé. then wo ẹyin ojú ẹ méjèèjì ó hàn lójú ẹ pé n tá a sọ ibi tó ti bẹ̀rẹ̀ ò dáa. ìṣọ́ra jẹ́ kí n sọ tọrọ kan fẹ́ ọlọ́run gan tó dá ọkùnrin àti obìnrin ó fi àyè àjùlọ lẹ̀ obìnrin ní rib méje ọkùnrin ní 9 méjì tí ọlọ́run fi sin àyè àjùlọ ni wọn náà wò gbé àtejò wọn jọ ń fà ní ṣùgbọ́n kan jù kan lọ bó ṣe yẹ kọ́ bọ̀rọ̀ obìnrin wà nìyẹn. àmọ́ kí n níyàwó sílé kó wá lọ máa di mẹ́nìkan kó ní wàmọ́wàmọ́wọ́ ẹ ti kíní kan ti pẹ̀ dán yín níyàwó tèmi tí mo fẹ́. Olado mo ti gbọ́ chamber. àkò nídìí kókó tí mo wá jẹ́ kó ṣé mo fẹ́ ní mo síbẹ̀ rẹ ni. ẹ kú ló wà. ilé ayá mi. yes ma. olórí ẹ̀rọ. àjàdí ọkọ mi jókòó. ṣé kò sí jà rárá. sí kankan kábíyèsí kan wà. àlàáfíà náà wà gbogbo wọn ní kí n kí ẹ ọkọ ẹ wá ń kọ́. ó jáde kò ní pẹ́ dé ṣá o. èmi náà wọ́n ní bóyá ìgbà tí èmi jẹ́ wíkẹ́ndì pé bóyá màá bá ń lé mo lèmi náà ṣe wálé ni. wọn àtàwọn ọ̀rẹ́ lọ́jọ́ lọ. ó dà bẹ́ẹ̀ sórí mo ti ń ro kinní kan ó ti ṣe díẹ̀ báyìí ìwọ nìkan wàhálà tó ń dá ṣe nínú ilé ti pọ̀ jù kí ìwọ nìkan kó máa tún lè ṣe kó máa sóúnjẹ kó máa fọṣọ kó máa wà tún lọ́ọ́ bíṣẹ́ àti rẹ̀ mi ò dẹ̀ fẹ́ wàhálà fún ẹ o mi ò fẹ́ wàhálà fún ẹ rárá mo ṣe rò pé àdàkẹ́ kúkú mú ọmọ ọ̀dọ̀ wá fún ẹ tó máa ràn ẹ́ lọ́wọ́ tó máa ṣe gbogbo orí iṣẹ́ ilé tí ẹni pé kò kàn lọ́ọ́ bíṣẹ́ kó dé kó jẹun kó dẹ̀ cross ẹsẹ̀ ó tán mi ò fẹ́ wàhálà fún ẹ rárá. olórí ọmọ ọ̀dọ̀ kẹ. kí ni dé. lóòótọ́ mo need house help ẹni tó máa bá mi máa fọṣọ gbégbágbáwo olórí àmọ́ kékeré ni dàgbà kó dàgbà jù eléyìí wá dàgbà jù ọmọdé ni ó kàn wù ni kó dàgbà sórí o tí n bá lọ tí n fọmọ yìí lẹ̀ ọkọ ẹ̀ gbọ́dọ̀ fi ránṣẹ́ padà sílé fún mi o ṣó ń gbọ́ mi báyìí kó wá kó ràn ẹ́ lọ́wọ́ kó ṣe gbogbo ẹ̀ kó tún ṣe oúnjẹ kó bẹ́ẹ̀ ṣe oúnjẹ ọkọ ẹ̀ ó mọ oúnjẹ ṣe bó ṣe rí yìí o. olórí wọ́n lè bá mi ṣiṣẹ́ ilé o àmọ́ mi lè gbà kẹ́rìbọ̀dì sóúnjẹ fọ́kọ mi. ìyẹn dà ìyẹn náà dà kò sí wàhálà nù yẹn kó ti ṣe fẹ́ràn ẹ nìyẹn o mọ bó ṣe ń tọ́jú ọkọ ẹ̀. àǹtí kí lorúkọ yín o. Àdùfẹ́ má wàá lo rẹ fún mọ́ bó ti hùn kí irùngbọ̀n alágbàro gùn tó ẹni tó gbéṣẹ́ fún òun lọ̀gẹ́ ẹ̀ ìwọ lọ̀gẹ́ ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹ ló sì jẹ́ ṣó ti yé ẹ báyìí ẹ kó wá dìde báyìí kó mú wọ yàrá lọ ibi tó máa kẹ́rù ẹ̀ sí. ẹ já lọ. mo ní o má lo ẹ̀fún mọ́ ọmọdé ni ó kàn wù ni ó ní Àdùfẹ́ lárúkọ ọmọ lórí Àdùfẹ́ ló ń jẹ́. máa gbẹ́rù ẹ̀ bọ̀. Yes, ma. Omi lọ.
olórí. ilé ọkọ ilé ọkọ ilé pẹ̀lẹ́. ṣé àdálẹ́ dé. ọpẹ́ ní fọlọ́n. ẹ dẹ̀ sọ fún mi pé ń bọ̀. ṣé màá tún wá kọ lẹ́tà kí n tó wá lè tèmi. kábíyèsí ńkọ́. àlàáfíà ló wà wọ́n ní kí ẹ ṣe àlàáfíà ló wà. a dúpẹ́ gbogbo ààfin náà ńkọ́. àlàáfíà ni gbogbo wa wà láàfin. omi lẹ́ mú ni. bó ṣe wù mí nù ni mo fẹ́ omi tútù. sweetheart. kò tó yẹn èmi gan-an ìdí tí n fi wá irú èní báyìí nítorí èní wíkẹ́ndì ni èmi ti rò pé bóyá màá bí ẹ ń lé o. mi ò rí rí ìdílé mi àtàn ọ̀rẹ́ mi lásán débi kan. ìyàwó ẹ náà ṣàlàyé. káwọn. ìyàwó ẹ ó wà nù yàrá pẹ̀lú àlejò. àlejò wọ́n wà nílé. bẹ́ẹ̀ni. ṣé fún business ni àbí. ó wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ni wàhálà tíyàwó ẹ̀ ń ṣe ó ti pọ̀ jù kó nìkan kó máa dágbé kó máa dárò kó máa dásọ̀ kó tún lọ́ọ́ bí iṣẹ́ ó ti pọ̀ jù fọ́mọ yẹn èmi ò fẹ́ wàhálà fún bá ní pé kí n kúkú mú ọmọ ìkín mu wá o. ẹ bà mí jẹ́ ẹ bà mí jẹ́ ẹ ṣe gan lórí èmi náà rí ẹ ṣe gan ẹ ṣe gan I'm so happy. mo máa ń ṣàlàyé fún òun náà ó tiẹ̀ máa fi wàhálà para ẹ ṣe gan lórí I'm so happy. ó wà ń yà ẹni mímú ẹ̀yìn dẹ̀ ni o. ṣé kí mo mọ ẹ náà. ó tiẹ̀ fi dá náà ni. Adùfẹ́ Adùfẹ́ wo ni ẹ. Adùfẹ́ kan náà. Adùfẹ́ tẹni kí n fẹ́ tí mo ní mi ò lè fẹ́. olórí. ṣe bó ti lóòfẹ́ mọ́ èmi dẹ̀ ti gbà ìgbà tó lóòfẹ́ ó ti tẹ́ mi lọ́rùn nǹkan tó bá fẹ́ ni mo bẹ́ẹ̀ fẹ́ o olóòfẹ́ mọ́ ṣé o wàá fẹ́ kó ṣiṣẹ́ o fẹ́ pa sáyé o fẹ́ bà tiẹ̀ jẹ́ kó jẹrà sílùú lọ́hùn ó ní mo ṣe mú wá kó wá ṣiṣẹ́ kó kàn wá bí kó ṣiṣẹ́ kó ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ ó tán o. olórí kò Adùfẹ́ ò lè. dúró ṣé mi ò tún ẹ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mi ò tún ẹ bá sọ̀rọ̀ ẹ jẹ́ kókó máa lọ tó bá ti fẹ́. ẹ wo ẹgbẹ́ olórí bí ìgbà tẹ́ kọ̀ fẹ́ tí ọ̀ràn sí mi lọ́rùn ni ebi gbọ́dọ̀ tẹ̀ ń ṣe yìí ó yẹ ju bẹ́ẹ̀ lọ ẹ wo. ọ̀nà bíi ti bò ṣé bó ti lóòfẹ́ mọ́ èwo wá lọ́rọ̀ nu ilé kọ́ mọ́ wá bí kó wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ìwọ ló máa mójú kúrò tó bá jẹ́yìn mójú ẹ̀ kúrò ń bẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ tiẹ̀. mi ò rí wàhálà náà ọmọ lọmọ máa ṣiṣẹ́ ìwọ ló máa mójú kúrò. mi báyìí ọgbọ́n torí bí mi ṣe báyìí I'm very very happy inú mi dùn gan torí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn gẹ̀ẹ́sì ẹjọ́ wà ní skul ń gbà yọ sáwọn Aristo ni àwọn máa máa lé káàkiri nínú campus mẹ́ àárín wọn ìṣe ó kàn jẹ́ kí n rántí ìgbà tí èmi gan tí mi yọ sí ẹ o ti jẹ́ kí n mọ̀ ń gbà yín pé ọmọ tó ní plans ni wọ́n ó kárí ni ó kárí lẹ́wọ̀n yẹn. Prof nígbà tí mo pàdé ní supermarket ẹ ní ẹ ti retire but kí lẹ wá ń ṣe ń sìn láti maintain ara yín àti other things. well òótọ́ ni mi sọ pé mi retire lóòótọ́ mi wá retire you know I'm now back into full-time consultancy meanwhile first cash me big fish ni very big company àwọn ni Frolodus Nigeria PLC. Prof company tí Adémi bá ṣiṣẹ́ nìyẹn in fact òun ni sales manager wọn for Lagos branch. Is that so? That's fine. You see, èmi ni mi handle evaluation activities one that has to do with their management staffs. In fact, anything tó bá rí pé màá fi help in future. Sáà jẹ́ kí n mọ̀. Fún mi. Má bínú torí àwọn kankan pọ̀ wájú bí ti mọ bí náà ṣòro ṣe yẹn sìn. Ó tẹ̀ wẹ́pẹ́ ló máa wá dáa. Ìgbọ́dọ̀ máa náà lẹ́nu. Bọ̀dá sìn. Adé lọ, báwo ni? Afternoon. Hello, how are you? Professor Ojútaláyọ̀. Ìrẹ́ tún mọ̀ mí.
àbí òun ni o máa ń sọ̀rọ̀ ẹ̀ fún mi nígbà ní school ní. òun ni. ok ọ̀ka rẹ̀ yá. nǹkan tí ẹ ṣe mọ̀ òun ni pé business admin lòun ṣe ní school wa yẹn. ok òun ò sí ní department tiwa ọ̀ka rẹ̀ yá. fàwọn gan máa ń sọ̀rọ̀ yẹn fún mi ó ní toast òun gbà yẹn ní campus. ok ó tó sọ yẹn náà fún ẹ ok ọ̀ka rẹ̀ yá well let's thank God ọlọ́run ti sọ ẹ̀yin pọ̀ ni kò yẹn ń sìn wọ́n náà mo ti mọ bí náà ṣọ yẹn ń sìn màá máa yọ sí ní gbàkúgbà tí mo bá ọ̀ka rẹ̀. Adélọ́gùn ń bọ̀. sí òsì ọmọ ọba tí ò fò sí ọmọ ọba tí èso ọmọ ọba ara nù èyí jókòó báyìí tẹ́lẹ̀ ọba àyànjà ni ọba àyànjà jẹ́ agbọ́n nǹkan tó bá ń sin ọ́ ọmọ ọba what can ṣẹlẹ̀ tell me what can ṣẹlẹ̀ kí ló ń sin ọ́. bàbá wa sáré kí ni gbogbo ilé ìsìn. ẹ sọ wọn gbogbo ilé ẹ bá wọn sún ọ. kọ́ mi gbogbo ilé tẹ̀ ṣe lọ. kí ló ń kọ́ lánàá. Kàsálí kí ló dé. ọmọ ọba ni ṣe lọ́dà jókòó ó ṣe jókòó náà ti ń ronú. ń bá bàbá ní pé kí ló dé kí ni nǹkan tó ń ṣe o tí ń bí náà nù. ọ̀wá dáhùn bóyá gbàtẹ́yìn dé ní ìsìn ó lè sọ ká máa ṣàlókù báyìí. kí lẹ́yìn ṣá. ó fàdà. kò sọ fàdà ń bí àròsọ ló wà ń bí. lóòótọ́. kọ́mọ dídé kẹ́lẹ́ máa ṣiṣẹ́ yín. ìyá mi gbé ń jèlè kò sáfẹ́rẹ́ díẹ̀ fún mi. Adéoyè kí ló ṣẹlẹ̀. fún mi ni o àǹtí mi. kí ló ṣe fún mi. ẹ wò fún mi ó ń gùn mí gàràgàrà báyìí. jẹ́jọ́ pé fún mi ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ mi iṣu. ọbẹ̀ ẹ̀yìn jẹ́ ní. ìyàwó ọ̀rẹ́ mi ló ká ìyàwó mi báyìí tó ń lọ́mọ ọkùnrin níwájú shopping complex. fún mi. yes ẹni tó dẹ̀ ń lọ́mọ yìí Professor Ojútaláyọ̀ òun náà ló fẹ́ràn ẹ̀ sọ fún pé ó ti yọ sóhun nígbà tó fẹ́ fẹ́ nígbà tó wà ní school. ṣé ẹni yìí ó tẹ̀ wá dùn mí tó tí mo wá fojú kó fún mi gbójúgbóyà ó gbé Professor Ojútaláyọ̀ wá sínú sitting room mi báyìí mo dẹ̀ ka ọmọ bẹ̀ yes red handed. ṣé ohun tó sọ yìí ó dẹ́ ẹ lójú. ó yàlè ó yàlè. mi ò gbàgbọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ màá ránṣẹ́ sí fún mi màá bá sọ ètò jòdòdó ọ̀rọ̀ níbo ló ti gbọ́dọ̀ ti ń ṣerú ẹ̀ kóbìnrin wà nílé ọkọ kó tún máa yàn lè wò mí ṣe báyìí máa rí. fún Adéoyè ní sùúrù má ṣe rẹ léṣe o ṣó ti gbọ́ mi. ó dára tí ń gbọ́ ẹ jẹ́ ká fìyàn ṣe ní náà èyí tó wá ń ṣe lẹ́ǹkejì òun ni ti àdùfẹ́. àdùfẹ́ kí ni ti ẹ̀pọ̀ ládùfẹ́. àǹtí mi bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí jẹ́ mọ̀ pé àdùfẹ́ wà nílé mi báyìí. àdùfẹ́ nílé ẹ̀. yes ó wà nílé mi lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ló ń ṣe bẹ́ẹ̀. olórí àgbà ni o lọ gbé lẹ́yìn tọgbó wá sílé ọ̀dọ̀ mi tọ́ ló fẹ́ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. dúró kí àdùfẹ́ wá ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ nínú ilé tiẹ̀. yes ẹ dẹ̀ máa wò ó mi ò bá ti lé o ṣùgbọ́n mo ò mọ bí inú ààfin ṣe máa rí tí máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ́dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ olórí àgbà bí kábíyèsí ṣe gbé sáyà rè nǹkan tí olórí àgbà bá ti fẹ́ òní kábíyèsí fẹ́ ọ̀rọ̀ olórí àgbà ń lọ bẹ́ńgé. elédàá mi má gbàbọ̀dé àdùfẹ́ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ nínú ilé tiẹ̀ ṣíṣe kù máa lọ rí olórí àgbà fúnra mi. ìyá ṣé ò sí kankan ṣé ò sí kọ́ bẹ́ẹ̀ ṣé gbà mo gbọ́ tí ẹ̀ ń tàkùrọ̀sọ tí ọkọ mọ́ dàbẹ́ ni pé bóyá ẹ̀ ń jà ó ní mo ṣe ní kí n yọjú. ìṣòro jẹ́ ọwọ́ àkọ́tútù fún ọ. ẹ tẹ̀ máa ṣe ìyọnu gbogbo yẹn gan. ọmọ wa sí ò sí sọ fẹ́ mi. máa ẹjọ ẹ bá mi ẹ jẹ́ kí wọ́n. wọn lágbá ìwà lọ́jà lórí ọmọ tuntun wọn bí gbọ́dọ̀ gbáríwọ́. àti ẹ bá mi wá sọ ní ti o. ẹ sà ṣé ẹ ti ṣetán sàkínbalẹ̀ gbóúnjẹ yín. àdùfẹ́ àbí kí ló kẹ̀ gan-an kí ló tẹ̀ jẹ́ kí ló ta ló tẹ̀ sọ fún lórí gan-an pé mo fẹ́ ọmọ ìdánù lẹ́yìn náà ṣé mo sọ fún ọ pé ọmọ ìdánù jẹ níyà ni wọ́n ok mo mọ èṣù lẹ́yìn ìbejì lọ́fẹ́ fẹ́ ṣe fún mi bọ́ irọ́ ní gbogbo yín pa ọlọ́run àgbẹ̀ mi lékè yín. níta mo mọ ẹni tó sọ pé mi ń pa ọmọ tó ní mi ń pa òun kò kúrò wájú mi. ẹ má bínú sá. ọ̀bọ̀.
madam. Sir. Ní jẹ́ ìwọ̀n àkájọ jẹun ni. Rárá sà, ẹ ṣé sà. Ọ̀rẹ́ mi, mo fọ́ nìkan kó jókòó kó máa bá wa jẹun. Bó ṣe yẹ kó rí kọ́ yẹn. Bó ṣe yẹ kó rí ni wípé kó rí pé mi wà lálàáfíà ọkàn mi balẹ̀ tọkàn mi bá balẹ̀ tán lòun ṣẹ̀ṣẹ̀ lè jẹun. Sí ń kàtígórì kan tájọ máa fi dìgbò dì. Mo kí n máa gbọ́ láti kí wá ní tọkọtaya tẹ́ ń ṣe tíyàwó bá lè jókòó sí dining table kẹjọ jẹun. Ṣé ọmọ tó máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀ ò ṣe bí ọmọ ọba rárá òun rìn dìmọ́lá ò dẹ̀ jẹun sókè. Kí ló ń jẹ́ jẹun sókè? Sórí jẹun sókè mean pé kó o ṣe the right thing at the right time kó o yànyàn tó tọ́ síbi tí ó tọ́. Ìyàwó tó fit mi ni mo yàn sí ọ̀dọ̀ mi. Now mo sọ pé òun rìn dìmọ́lá ọmọ ọba ni ẹ ò ṣèṣe ọmọ ọba. Sọ nítorí mo jẹ́ ọmọ ọba ń sìn kì í máa forí rìn àbí kí n ṣe júra mi lọ. Àwọn ọmọ ẹ̀yin lẹ ṣe ìtẹ́ṣe yẹn bó ṣe wù mí nìyẹn nítorí má mẹ́nu lọ síbẹ̀ náà anyway. My dear! Ṣáà ní mú mi. Ẹ kú ìjókòó sá. Ní ìbínú gbé sílẹ̀. Ẹ ṣé madam. Pẹ̀lẹ́ lágbẹ. Ire wàá ṣoríire. Àmín. Ṣé kò ti bẹ̀rẹ̀? O lè máa lọ. Ẹ rà sàn. Láti o ti yá òye Ọlọ́run. Ìyá ìka yẹn ló ń jẹ orúkọ ọlọ́run ló ń jẹ ìyàwó ẹ̀rọ kúnlẹ̀ ń gbé mi sẹ́lẹ̀ nu. Ó wá sọ̀rọ̀ ẹbí ó sọ̀rọ̀ ẹ̀dọ̀ bá inú ààfin àbí president odidi ìlú. Kí ni mí nínú ilé mi bí mo ṣe wà nínú ilé mi inú ààfin mi ni mo wà èmi lọ́ba bí. Now bó dẹ̀ ṣe ń wò mí ní inú ilé yìí èmi ni number 1 citizen gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ṣe jẹ́ number 1 citizen fún gbogbo wa. But èmi ò ní first lady èmi ni first and second ara. Dádì ẹ̀ ń ṣe ẹ̀bí ẹ̀ náà ìyàwó ẹ̀ yìí kò mú ọ̀rẹ́ ọkùnrin wọnú lé just casual friend ọ̀rẹ́ ọkùnrin lásán. Kò tó bẹ́ẹ̀ ẹgbẹ̀rún èèyàn wọn ò lè gbé bọ́ọ̀lì tó bá dánwò ikú dé. Kò lè try ẹ̀. Now ǹjọ́ mọ̀ pé fún mi my wife ó gbé ọ̀rẹ́ ọkùnrin báyìí wọnú lé mi. Professor Ojútaláyọ̀ do former lecturer ẹ̀ ní o nígbà ẹ̀ school tó ní ó ta sí òun ó fẹ́ fẹ́ òun. Ǹjọ́ mọ̀ pé gbé wọnú lé mi mo sì ti rún mi báyìí mo ti bá wọn tí mo ka wọn mú báyìí. Yorùbá ló pè wọ́n ní ojú kan ní kúrú náà ti máa bẹ̀rẹ̀ tá a bá mójútó á tàn ká gbogbo ara. Sórí èyí tó gbé ọkùnrin wọ pálọ̀ ẹ̀yìn tí o bá tún máa rí ṣọ̀ọ̀ ló máa ṣe. Mo mi ò láì torí ọ̀rọ̀ ẹ̀ máa ń. I am telling you no. Wá sínú bedroom mi mo ní. Báyìí sọ́gbà yẹn náà ni báwo ló ṣe máa ṣe ó ti ṣe báwo ló ṣe máa ṣe wọ pálọ̀ níbo ni the next place báwo ló ṣe máa ṣe because obìnrin ò ṣe é fi àyè gbà. Ṣó yẹ ẹ́ sìn ìwọ ló lọ fálákàdá ó yẹ kí o fẹ́ obìnrin tó yẹ pé tó o bá ké hó o máa gbà sí ẹlẹ́nu obìnrin tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀. Ládì ó ní pé tó bá jẹ́ pé àdùfẹ́ ni mo fẹ́ báyìí bó ṣe máa ṣe ni tíyàwó ẹ̀ ṣe ń ṣe ló ṣe máa ṣe o. Kò sí ní tó dùn tó tí o bá fẹ́ àdùfẹ́ in fact bó tún ṣe wá jẹ́ ọmọ ọba yìí ó tún máa mọ iye ju bí lè ṣe ń kẹ́mi lọ ó lè fẹ́ gbé ẹ gan kó lọ wẹ̀ fún ẹ. Ó dé wà jẹ́ ká nù mi ò fẹ́ kó báyìí. Ìyàwó ẹ̀ yìí àbí tó lójú ẹ̀ lọ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí tó ń gbómi sí ẹlẹ́nu tó ń kúnlẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ yìí. Ta ló jù mí lọ? Ìṣẹ́ ó pẹ́ ló kó bàjẹ́ ìṣẹ́ ìrún apá kí ló jẹ́ kó rí bó ṣe rí yẹn ó dẹ̀ tẹ́ mi lọ́rùn ṣé orí bó ṣe ń ṣe sáà fún mi yẹn tí mo nílò níbẹ̀ yẹn nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ àdùfẹ́ yẹn ṣe bí ilé ẹ̀ ló wà ń sìn. Yes. Jẹun sókè. Jẹun sókè.
Adúlé, kí lè rí? Sìgá? Adúlé látàrí ọ̀tún ti kúrò ní. Ó fi ibi kan sílẹ̀ ní gbogbo ní oṣù tóbi tó ẹ̀. Ó ti máa kọ́ láàárọ̀ ẹ̀. Adúlé, àwọn ọ̀rẹ́ wo ló ń pa ẹ̀ sí i? Àjàlá tá a nà wo tí gbogbo eléyìí tí mò ń ṣe ò bá bá ẹ lára mu ìyá mi fún mi. Olóore mi látàná rẹ̀ àwọn ó sùn right now. Adúlé, kí ló ṣẹlẹ̀ sí ẹ? Tí tí n bá ń bọ́dà ẹ ò dẹ̀ sọ fún mi. Tó o bá lè sọ̀rọ̀ ẹ fún mi, ta ló tún fẹ́ sọ̀rọ̀ ẹ fún? Gbogbo ìwà pálapàla tí ò kí ń wù tẹ́lẹ̀ ló ti ń wù ń sìn. Ìwọ tó kí ń mọtí, ó wá dẹni tó mọtí tó tún mu sìgá. Ṣé ọtí àti sìgá nìkan náà mo ṣe mu? Mi ò ṣáà ti mú gbó kí n tan ná igbó báyìí. Mi ò dẹ̀ tí sniff cocaine, mi ò lo heroin. So wá láriwo ó dẹ̀ náà fèmí lẹ̀ kó máa wò wọn kó tí gbogbo kí ni máa já sí. Ok, wọ́n ní ilẹ̀kẹ̀ máa já sílé máa já sóko. Ibi kan ṣáà ilẹ̀kẹ̀ máa já sí. So what's your stress? Mo jẹ́ ń gbádùn pépà tí mo ń kà lọ. Adé mi, Adé lọ, jọ̀ọ́. Oh dear. Adé wo condition tí mo wà. Akọ́jẹ́ ewé wa rèé. Oh God. Dúró mọ́ mi sí. Kí. You know what to do. Kí n tó fẹ́ orí pátákó lò. Fún mi, gbogbo àlàyé tó ṣe pátápátá mo ti gbọ́. Fẹ̀kàntẹ́lẹ̀ mi gan ti sẹ́lẹ̀ díẹ̀ pé ò jẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn gbàtọ́ pé wá ń bínú sìn. Sùúrù la máa fi yanjú ọ̀rẹ́ torí inú ẹ̀ ń ru sí ẹ gan ni. Ó dẹ̀ mọ̀ pé owó àwọn ọkùnrin ó le ju tàwọn obìnrin lọ. Kókó lówó wọn. Ó máa lọ ní sùúrù ni. Tí ò ń gbọ́ mi, nǹkan tá máa ṣe ni pé tó bá di ní ọ̀la, máa wá rí. Máa wá bá sọ̀rọ̀. Àǹtí, ẹ ṣe kúkú jẹ́ ká jọ máa lọ sílé kí lè kúkú bá a yanjú ẹ̀. Lẹ́yìn. Ó dáa. Wọ́n tó pé wà ní sùúrù ni kí n fi sáré padà. Màmá mi tó nípọn àwọn kan fẹ́ gbé mọ́tò kọjá wọ́n wá ní ìdí ọkọ̀ yín yẹn ó wà lọ́nà wọ́n á ní kẹ́ mú kọ́kọ́rọ́ wá kí n lọ pàdé ẹ̀ mọ́ kúrò lọ́nà. Ẹ̀yin máa mọ́tò wà ní àbẹ́ bá mi wá mọ́tò lánàá. Ìjọ kan lèèyàn bẹ̀rẹ̀ ṣebí kẹ́ ti fún mi kọ́kọ́rọ́ ni tí bá ti kì í bọ̀ lẹ́nu báyìí tí mo ti sí báyìí tó ṣe tà yún mo mọ̀ pẹ́sẹ̀ ní tẹ tọ́tù ọwọ́ ní wọ sí àrìn lẹ́sẹ̀kẹsẹ̀ mo jẹun sókè mo kárí gòònù mò ń wà lọ ni mo ṣe ń wá kò síbi tí ì lè wà dé Ọlọ́run kútú wẹ́ńjì straight kódà gan mo lè gbé ń dé lu. Ẹsẹ̀ tó yẹ fi tẹ tọ́tù náà. Ilé orógbó àmàlà lẹ́gbẹ̀ẹ́ n bá tẹ̀ sí báyìí tó bá di pa yún. Ẹ jẹ́ máa bá ṣẹ́yìn lọ. Ẹ lọ máa ṣiṣẹ́ yín. Ọ̀gá ẹ̀ kan. Wọ́n ti jáde. Ó jáde. Àwọn oúnjẹ mi ló sáàmì à. Bẹ́ẹ̀ni. That's right. Kí ló wà lẹ̀? Ṣíbí ló jábọ̀ mo fẹ́ mu ni. Mo. Ẹ fi mí lẹ̀, mi ò nífẹ̀ẹ́ sírú nǹkan báyìí jàre. Ilé nífẹ̀ẹ́ sí ẹrù kí mi mọ̀ pé wọ́n wá kẹ́ ẹ̀ sí bíbá ẹni. Wọ́n wá ta ló tiẹ̀ máa ríru ọmọ tó wọ́n bí wọ́n báyìí ó dùn tó máa ní òfẹ́ mojú kúrò. Ẹ ṣe ń rí mi ń sìn yín ni.
èmi ò fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn o. ẹ kí ni ṣe bó fẹ́ fẹ́ mi tẹ́lẹ̀ ni yàyà àwọn ni yàrá wẹ̀rà. èmi ì fẹ́ rú nǹkan báyìí. adùnfẹ́ ok ṣo fẹ́ gẹ̀gẹ́ gẹ̀ sọ̀gá ẹ̀ pé òun gbómi lẹ́nu òun fẹ́ máa wò mí lójú sọ̀rọ̀. nàbẹ́lá adùnfẹ́ go to that room wọ́n ní yàrá ẹ̀ lọ. sọ́gà mi bá lọ dé báyìí nǹkan. mo ní kó wọ inú bedroom lọ báyìí. ẹ̀yin ni o. ẹ káàbọ̀ ẹ lẹ́mọ̀ ẹ lẹ́. fún mi kí lẹ́yìn pọ̀pọ̀ ẹ ti dé o àbí mọ́tò ẹ̀kọ́ yìí. rárá mà official car lọ fi wá gbé lọ síbi iṣẹ́ láàárọ̀ yìí. mo ti miss pẹ̀tẹ́. Adùnfẹ́. Auntie. Ó ti dé. Gbé fún mi. Adé. Adé lọ, àǹtí bèrè. Ẹ káàsán. Ilẹ̀ Adé mi. Sálàáfíà mi. Àdúpẹ́. Mi tẹ̀ mọ̀ pé wàá ti dé, mo ṣe ní kí n wá jókòó lé díẹ̀ kó dé bá mi. Mo ti dé náà lẹ ṣe rí mi. Ìyàwó ẹ̀ ló wá sọ àwọn nǹkan kan fún mi. Ó ní òun mọ nǹkan tóun ṣe fún ẹ. Tóun bá gbé gbá, òun ò mọ̀ gbé. Tóun bá gbá o, òun ò mọ̀ gbé. Lèmi náà wá rántí ẹjọ́ Pòfẹ́sọ̀ Ojútaláyọ̀ tó fi sùn mí. Mo bá gbé lù láyà. Ó fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí. Ó ní kò sí nǹkan kan láàrin àwọn. Ó lóun fúnra wọn gan lòun sọ fún nígbà tẹ́ wà school. Tó bá rántí. Torí eléyìí, Adéoyè, mo fẹ́ kó tọ́jú ọmọdé yìí. Sórí ìwọ ló lẹ́rù tó wà nínú ẹ̀yẹn o. Àsìkò tó yẹ kó máa dùnnú lélẹ̀. Ó dẹ̀ mọ̀ pé àwọn òbí ọmọdé yìí wọ́n dá sí wa, ó ti pọ̀ jù. Àǹtí kí lẹ fẹ́ kí n ṣe báyìí? Ògbọ́n kan tí mo sọ, mo ní mi fẹ́ kó fìtínà tí ọmọdé yìí nínú ilé. Mo fẹ́ kó máa ṣèkẹ́ ẹ̀, kó máa ṣètọ́jú ẹ̀, kó fi lọ́kàn balẹ̀, kó rántí ọjọ́ ìkúnlẹ̀ ẹ̀. Anyway, ó dà. Wọ́n ti sọ. Wọ́n ní ẹni tí ò bírú ẹni kò lè fẹ́ràn ẹni. Kí ni ìtumọ̀ yẹn Adéoyè? Ẹ wọ àǹtí ẹ̀jọ̀ ẹ ní bínú ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi gbọ́ nífẹ̀ẹ́ sọ yìí. Ìtẹ́yìn náà bá wò dáadáa. Àǹtí ẹ̀ sí ilé ọkọ. Yes, because you see the power nílé ọkọ ni àǹtí. Ẹ mọ̀ pé nǹkan tí fún mi ìyàwó tèmi Adéoyè tó ṣe ó burú jáì. Yes. Ẹ jẹ́ ká sọ tọ́ pàṣọ àkúbàṣọ. You see, ẹ wà àǹtí. Because ọmọ wa sọ́dọ̀ yín. Ó wá rojọ́ ibi tó dùn bẹ́ẹ̀ ẹ̀yin kó jẹ́. Èyí tèmi wá sọ fún yín tó ń dùn mí lọ́kàn. Èmi odindi èmi Adéoyè rí kankan tó burú ní gbogbo yẹn. Ẹ wọ ẹjọ ẹ ṣe mọ èmi ò ń fẹ́ ọ̀rọ̀. Adéoyè èmi láyé nínú lánàá ṣàkà tó ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn. Adéoyè kìí ń báyìí. Adéoyè kí ló ń ṣẹlẹ̀? Bàbá Ahmed, ẹ ṣíjọ́ fún mi náà. Òun gbọ́ yín wọn ò ní sí ni. Wọn ò lè sí ni. Kì í ṣèyí nìyàwó yín pè tí ń bẹ̀yìn látòrọ̀. Ẹ sì dá lóhùn. Kí ni ìtumọ̀ gbogbo lè? Kí ni ìtumọ̀ yìí? Nígbà ìyàwó yín bá yín sọ̀rọ̀ látàárọ̀ tó yẹ ẹ̀kẹ́ ẹ̀ wojú rẹ̀. Pàápàá jùlọ gbó lẹ́sẹ̀ ìyàwó náà tó ti dín pé ìyàwó mọ̀ mẹ́rẹ̀ báyìí. Èwo náà kọ̀ yín mẹ́? Kí ló kọ̀ yín mẹ́? Irú ẹ̀yin fẹ́ mi lá advice. Tẹ́yìn iṣẹ́ lábẹ́ mi. Ẹ yẹ gbọ́ná. Tẹ́ ló gbà yín ṣiṣẹ́. Ṣé mi ni àbí ìyàwó mi? Ẹ̀yin lè gbà mí. Àmọ́ tọ́rọ̀ bá dọ̀rọ̀ albam.
pé kéèyàn yára wọn ní mọ̀ràn mo lè yá yín mọ̀ràn. ẹ ṣí kẹ́ẹ̀tì fún mi lọ. ẹ gbà bí. mo ní ẹsẹ̀ fún. ẹ ọ̀dà bẹ́ẹ̀ ẹnu mi bí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún yàn ọyẹ ó gbà ní wọ́n ti bẹ́ẹ̀ gómìn fún yín ẹ mọ̀ jẹ́ ọ̀dà bẹ́ẹ̀. mo ti sí. mọ́tò ní apá àbáyé ọkẹ́ tí ó tì ó tì í tán ọkẹ́ tí ó tì ó tán ọkọ̀ yarí rẹ̀ nu. ṣé o pé mo ti lé fún ọ́fíìsì báyìí ṣá. kí ni kí n ṣe sí. ẹ wá ti mọ́tò yìí. ọwọ́ ìkan yòókù ti rọ ọwọ́ kan tó kù ó ti rọ. Adé Dembet. Human beings human beings human beings obìnrin obìnrin wà tútù jọ yá mi obìnrin human beings ẹjù sí bírì ẹjù sí bírì ẹyìn bínú obìnrin. ọmọ pé ò mojú yìí o bẹ́ẹ̀ni ò sì rojú ìrè rárá mi. mo ránṣẹ́ pé mò ń bọ̀ ó sì gbà mí tọwọ́ tẹsẹ̀ olódùmarè á pọ́n ẹ lé ò ní ṣiṣẹ́ wàá dàgbà ò ní taṣọ àgbà mọ́lẹ̀ o èyí táyé ò wá mú fún ẹ olódùmarè ò ní jọ́ bí ẹ ìrẹsì ò ní bára yé mi. sórí ọ̀rọ̀ tí mo bá wá mo mọ̀ pé obìnrin ni ẹ mo wá fẹ́ kó ríra ẹ bí ọkùnrin kó o dúró gírí débi pé wàá rí ara gba ọ̀rọ̀ náà sí wàá lè mọ àtúnṣe tó yẹ kó o ṣe. ǹjẹ́ kò ní yà ẹ́ lẹ́nu tí n bá sọ fún ẹ pé ẹ̀gbọ́n ẹ olórí kékeré ẹ̀gbọ́n mi ìyá Adéoyè bẹ́ẹ̀ni tó kú olórí àgbà ló pa. olórí àgbà ló gbẹ̀gbọ́n mi màmá ó ti ọ̀ ó ti. olórí àgbà ló pa májèlé ló fún jẹ. màmá kí ló ṣe mọ̀. ṣé o mọ̀ pé nígbà tí olórí kékeré tó kú ara ta kábíyèsí ó gbóná lára kábíyèsí kábíyèsí náà wá sọ pínpín pé òun fẹ́ mọ irú ikú tó pa ìyàwó òun nígbà tí baálé mi wádìí tán èsì tó yẹ kán fún kábíyèsí lọ wọn ò fún o kábíyèsí ò gbọ́ nǹkan kan oorun tí mo wá sùn ní àárín ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni mo rọ́kọ mi tó dé lójú oorun. Rábíàtù èmi ni má bẹ̀rù má fòyà mi ò wá láti wá já ẹ láyà ṣé o rántí àwọn iṣẹ́ tí Ọlọ́run ti gba ọwọ́ mi ṣe nígbà tí mo wà láyé bá a ṣe jẹ́ kí àwọn ẹni bí kó lágbára lórí àwọn ènìyàn. ìwádìí tí ọba bá ṣe lórí olórí kékeré nípa ikú ẹ̀ ṣé o rántí ẹni tí a fi hàn wá pé wà ń di ọ̀rọ̀ náà mo wá fẹ́ fi yé ẹ ní wákàtí pé ọ̀rọ̀ náà sì ṣókùnkùn sí kábíyèsí mo fẹ́ kó ṣe àtúnṣe sí àti wípé pàápàá ọmọkùnrin kan ṣoṣo tí olórí kékeré fi sílẹ̀ ọmọ náà wà ní ewu báyìí wọ́n á fẹ́ kó gbéra kó lọ síbẹ̀ kí o lọ ṣe àtúnṣe sí ọ̀rọ̀ náà. baálé mi wá sọ pé àfi kí n dìde báyìí kí n rẹ ẹni tó lè dúró gírí
láti jà fún ọmọ tí ń ṣe Adéoyè torí Adéoyè táwọn wé igan ó wà ní ewu báyìí. Àwòtọ́ ni màmá lóòótọ́ ló wà nínú ewu kò ì pẹ́ náà tèmi àti ẹ̀ níjà tó bú mi ó sọ ọ̀rọ̀ ọ̀run fún mi ó lé mi kúrò ní ilé ẹ̀ màmá kódà gbọ́ fún mi ní ìkọ̀kọ̀ kì í fún kò ní gbà o kò ní gbà lọ́wọ́ mi. Iṣẹ́ ọwọ́ àwọn èèyàn burúkú yìí náà ni àwọn ọlọ́dẹ yìí kọra yín wọ́n bá lóun ò gba nǹkan lò lọ́wọ́ ẹ̀. Kò ní gbà o. Tó lóun ò fẹ́ rí i. Kò ní gbà. Bẹ́rù bá ti kọlẹ̀ tó kókè ó níbi à ń gbé sí i. Wò mí tó dá èmi lójú bí afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kọgi oko lára ṣíṣe kù. tá ń sílẹ̀ kó lélẹ̀ báyìí. Àdùbẹ́ àfiwọ́ náà mo ń wò náà mo ní tá ń sílẹ̀ kúnlẹ̀ bó ni ọmọ ọlá ọ̀gá rẹ̀ láì bó ni. dádì mi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ níyanjú ni o látìgbà tí mo ti lọ sọ́dọ̀ Adéoyè ọ̀sẹ̀ tó kọjá ló ẹ̀ṣẹ̀ ṣe mi láṣọ wò. ó ti ṣí ọ láṣọ wò báyìí. bẹ́ẹ̀ ni. ṣé ẹ ṣe nǹkan. a ṣe nǹkan dádì mi. ẹ ṣe nǹkan. ọlọ́run ṣe ń wo ẹ̀yin ọ̀sọ́ kò tẹ́ ọlọ́run àdúpẹ́. bóun ni ìyàwó ẹ̀ sọ́hàn sí pé ọbọ̀ ṣe nǹkan. kò hàn sí ìyàwó ẹ̀ o ṣùgbọ́n dádì mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe ló tún gbọ́ ọkùnrin wá ká ọkọ ẹ̀ mọ́lé inú ilé tán jọ ń gbé. ọwọ́ mi nù mo ti parí iṣẹ́ fún mo ti parí iṣẹ́ kò lè má sì ṣe wọ́n jà tú kágbẹ̀yìn ni ìwọ lọ lọ́kọ̀ ìwọ ló ní nǹkan ẹ̀ẹ́nù o kì í kú ṣe pé wò lówó owó ń bẹ yìí sì wà ṣùgbọ́n mo fẹ́ bọ́ bàtàn ọgbọ́n mo fẹ́ bọ́ bàtàn ipò tó lórí wà ń bó ló ṣe rí sí. ipò ìnáwó o mo dẹ̀ rí bí gbogbo àwọn aráàlú bọ́ ṣe máa kàn sára sí. ọ̀kadì láì lọ́la ìwọ lọ́wọ́ wà nípò àmì o tó wá dé olè ní wọ́n padà jọba àlú yìí ìwọ lọ́wọ́ wà á dolórí tí wọ́n máa pọ́nlé tí wọ́n máa kàkàrí rẹ̀ ń lù ìdí nìyí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ó ti dá a báwọn àṣìṣe ọba ìyàwó ẹ̀ wọ́n ó tù kágbẹ̀yìn ni. ọ̀kadì láì yóò tó àwọn ọlọ́run ṣeun kárí. ẹ̀yin ayé mo pè yín o mo pè yín gbogbo àjàgà tí ayé gbé sí ọrùn Adéoyè ẹ bá mi gbé kúrò o. ẹ̀yin ayé mo pè yín o mo pè yín gbogbo ìdààmú tí ayé gbé síwájú Adéoyè ẹ bá mi mú kúrò o. ẹ̀yin ayé mo pè yín o mo pè yín gbogbo ìdààmú àjàgà ayé boni lójú ìjẹ ẹ̀ tí ó parẹ́ ẹ bá mi ṣí níyè ká bá mi là á lójú o. Prince ma proposal tí mo ní kò prepare nǹkan. mi ò tí ì ṣiṣẹ́ tán lórí ẹ̀ mà. kí ló dé. ẹ̀wọ́ ẹ̀lẹ́ ó kọ̀ kù díẹ̀ náà kí n parí ẹ̀ ni. ó tọ́jọ́ mélòó tí mo ti gbé fún ẹ. kò ì ju 3 weeks lọ mà. 3 weeks wá jẹ́ bíi 3 days. Prince mi understand ẹ báyìí kọ́ ló ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wá ń ṣiṣẹ́ ẹ̀ sìn ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o kí ni problem ẹ̀ náà sọ fún mi. ẹ̀yin bí ìyá mi lẹ jẹ́ náà and as my managing director ìhà tẹ kọ sí ọ̀rọ̀ mi màá kókó ṣe aṣọ lójú egun náà ẹ wò má ìyàwó mi ló ń fún mi problems mo dẹ̀ fẹ́ lè yes. irú problem wo nìyàwó ẹ̀ fún ẹ débi pé o fẹ́ lè jáde. ìyàwó mi gbójú gbóyà mà ó gbé ọkùnrin wọnú matrimonial home mi ẹ jẹ́ máa wo ọkùnrin o Professor Olútaláyọ̀ lecturer ẹ̀ nígbà tó wà ní yunifásitì
lóòótọ́ ó ṣàlàyé fún mi pé ọkùnrin ilé òun gbà tí òun ò sọwọ́lẹ̀ fún àmọ́ mo kọ̀ sílẹ̀kùnjọ́ kan mo wọnú living room mi mo dẹ̀ bá wọn nílé ó máa kò sí ẹni tó lè rí yẹn tára ẹ máa gbà. dúró Prince ṣé òun mú ní ọwọ́ bíi ni àbí bí ló ti mú because tó bá mú wọn ní bíi òun ló right o sórí bíi ó wrong pátápátá. Nǹkan tí mo rí ni ní ìṣọmọdé bí ṣe bá wọn yẹn anybody tó bá rí wọn bẹ́ẹ̀ náà arrow 1 and 2 ọmọ adẹ́rù 3 ń bẹ. ṣé bí ìyàwó ẹ̀ wà nù oyún inú ẹ̀ dẹ̀ sì ga. Ìgbà tí mo rí wọn yẹn ìyàwó mi ò tí lóyún. wo Prince nígbà tí ìyàwó ẹ̀ ti sọ fún ẹ wípé ẹni yẹn sọ pé òun fẹ́ fẹ́ òun gbà tó ń wá school ìwọ nígbàgbọ́ pé kò lè ṣe ìyàwó ẹ̀ ò lè ṣe irú ẹ̀ tó bá máa ṣe kò ní ìdá ti sọ fún ẹ náà sórí pé ó ti àfẹ́ ti ṣe ń tó bá dẹ̀ mo fi àfẹ́ ti ṣe àfẹ́ life wọ náà àti pé ojútaláyọ̀ ìwo ni náà ṣé kìí ṣe David. bẹ́ẹ̀ni mà Professor David ojútaláyọ̀ ni. dè máa wo ẹni tó wí yìí mi rò pé èèyàn bẹ́ẹ̀ ni ó ní consultant wa níbí tó recommend ẹ fún promotion wo òun rẹ̀ lẹ́tà promotion ni ṣorí pé o ti gbàgbé ga àwọn ọ̀dẹ̀ náà ṣàtọ́kùn ẹ̀ nítorí pé wọ́n rí iṣẹ́ ẹ̀ pò ń ṣiṣẹ́ ẹ̀ dáadáa bó ṣe yẹ. mi ò mọ nǹkan tí mo máa sọ ẹ̀jẹ̀ sí mi. Yeah. Hello. Yeah. Prince. Ó ti o. Ọ̀dà obìnrin. Ó ṣeun bàbá. Ó ṣeun. Mò ń bọ̀ sí. Mo wà lẹ́nu iṣẹ́ ni. Mò ń bọ̀. Màá bá ń dọ̀hùn. Ẹ ṣé, thank you very much. Dad. Ṣé kìí ṣe ìyàwó ẹ̀ náà lóbi? Ìyàwó lóbi wọn bá. Obìnrin. Congratulations. Thank you ma. Ọlọ́run àwọ̀ náà àdá sí. Àmì ma. Thank you so much. Promotion. Congratulations. Ṣùgbọ́n tó bá wá jẹ́ èmi nìwọ o máa lọ sí stores wàá wá lọ ra special gift fún ìyàwó ẹ̀ kó lè mọ̀ wípé o ti yọ́nú sí òun. I'll do just that ma. Wàá ṣe bẹ́ẹ̀. Wàá ṣe bẹ́ẹ̀. Congratulations lẹ́ẹ̀kan sí. Ma ṣe ní tí mo ti bá yín sọ tẹ́ ẹ̀ ń bá mi sọ àmì wa balẹ̀ ó tutù wáyé ṣe rí máa sọ nǹkan kan ó lójú managing director tó lè fa òṣìṣẹ́ mọ́ra bẹ́ẹ̀ ṣe fà á mọ́ra pàápàá jùlọ yìí mi so mi ò lè dúpẹ́ tán lọ́wọ́ yín mà. ọmọ pé wọn náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ sórí ọmọ tí mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ni kò wá padà sí bó ṣe ń ṣiṣẹ́ tínú èmi náà ń dùn ó ní mo fẹ́ kó máa ṣe. Thank you very much ma. Ẹ bá yàn dà mí mà kí n sáré lọ bá wàrà bí náà. mo yàn dẹ kó bá mi kíyàwó èmi náà bọ̀ àkì. Ó ti dáa máa retí rà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Professor ojútaláyọ̀ wa. Kò sí problem. Ó dà wọ́n. Please ó ṣe máa dà ó dà wọ́n. Ọ̀yà làwọ̀ ẹ̀ kò sẹ́ẹ̀rì o ọ̀yà ọ̀yà dasọ̀ nǹkan fún mi ló. ṣé o rí pé mẹ́ta ni mo dùn ilé rà yìí ìjọ mẹ́ta lẹ́yìn èyí ó tún lò kan tó bá tún di ìjọ mẹ́ta ó tún lò kan mẹ́ta lọ́nà mẹ́ta ó jẹ́ mẹ́sàn-án ọgbọ́n àkọ́gbá ilé ògìdán bí. Bá mi mo ti lo oògùn yẹn sì ń bẹ ṣe fún mi iṣẹ́ oògùn wọn ló ń ṣe lára. ṣe bí ìwọ lọ sọ pé obìnrin ìyáálé ẹbí. ìyáálé mi báwo bàbá mi adéyẹ ò mú mi gẹ́gẹ́ bí ìyàwó látìgbà tíyàwó ẹ̀ tiẹ̀ ti wá bímọ ń sìn ó wá pa mí tì kò tiẹ̀ rí tèmi rò nínú ilé báyìí mo jẹ́ kí n gbádùn I love you ló fẹ́ fi yí mi lórí. ọ fẹ́ràn ọmọ nù ṣé bó ti mọ̀ pé olóyún. ọ̀ tí mọ̀. kò mọ̀ pé olóyún ọ fẹ́ràn ọmọ ni ẹni tó gbọ́ bíi tínú ẹ̀ ń dùn nígbà ọba bí ọmọ tó ju ọmọ lọ tó bí akọtí ògìdán bí ọ̀rì bí lóun ṣe dùn yóò fẹ́ràn kẹ́yìn ni
Inú lọ mi. Iṣẹ́ lọ dáhùn. Iṣẹ́ dáhùn. Oyún gbòdì wá bọ̀. Inú lọ mi. Bọ́ọ̀lù ṣe ṣe. Bọ́ọ̀lù tẹ̀. Oyún gbòdì. Báyìí. Dìde dìde. Kódà mo fẹ́ bọ̀ sí. Dìde. Oyún gbòdì láyé. Mo fẹ́ bọ̀ sí báyìí. Mo fẹ́ bọ̀ sí. Ìkàlẹ̀ pẹ̀lẹ́ bó ṣe mú pọ̀pọ̀pọ̀ pẹ̀lú ńlá oṣù ọ̀rọ̀ mi ìgbà kéré òkúre ọ̀rọ̀ mi ìwà fèrè kékeré bí òkúre máa sọ pé ó máa ń gbọ̀n kú. Kẹlẹ̀ bá mú ọ̀dà mo fẹ́ pọ̀. Ẹ fẹ́ pọ̀. Ó kéré. Eléyìí kéré. Ara nǹkan tí máa ń sọ náà rẹ̀ yín nìyí. Àfi tòyìnbó yìí ṣá. Ó ti tó pọ̀. Kó jẹ́ kó ẹ tó bá mọ ọmọ òkòkò pọ̀ báyìí. Kí n kó ẹ bó ṣe máa fà nǹkan ẹ pọ̀. Tó dà mà olórí mo fẹ́ sáré gbé lọ sọ́spítù. Torí kí ni? Ẹ mọ̀ pé mo sọ fún yín pé ó ń yá àgbẹ̀. Ẹ̀gbọ́n ọmọ yóò jẹ́ kí n sùn rárá lóru o. Mi ìdíjú báyìí títí lẹ̀ fi mọ́. Mi ìtẹ̀ máa pọ̀ tiẹ̀ lè sùn báyìí. Ṣé gbogbo ara ẹ̀ gbóná ló ń yàgbẹ́ ọkọ̀ ṣáà ń sùn. Olùkó balẹ̀ báyìí. Mo ti mú àgbo ilẹ̀ tútù wá. Ara yẹn kàn rọra gbóná ni mo dẹ̀ ti fún un. Ó ti gbà ó rí pàrẹ̀ àrẹ̀ balẹ̀. Àrẹ̀ ó balẹ̀ pèsè. Bó bá lè máa gbé lọ sí hospital. Bọ́ọ̀ fún lábẹ́rẹ́, wọ́n á ka oògùn jẹ ọ́lẹ̀ fún yín. Ìkàkà kí ó ya gbogbo ìdànù kó tọ̀ ńṣe ló oògùn òyìnbó máa lọ kì síbì kan. Ó bá ti gbélé ìlú oògùn ilẹ̀ tútù ni nítorí ti ẹ̀gbọ́n ni mo fi wá lẹ́yìn. Àtìgbà tó ti sọ fún mi láti ìjẹni o ni mo ti lọ gbé. Ẹ ṣe gọ́mà. Lọ́dọ̀ bàbá alágbo ṣó ti yé ẹ báyìí kò ní ìdí kó gbé lọ sí hospital kankan nísìnyí tó wàá di tó bá máa fi jí á yàgbẹ́ á tọ̀ á rẹ̀ á balẹ̀ gbogbo ara ló máa le. ṣé wàá rí o tó bá máa fún wàá nù báyìí àròrà bu díẹ̀ tì í báyìí láràárọ̀ ni o wàá ti gbogbo ẹ ti lọ wàá wá tọ́jú ẹ̀ kó tọ́jú ẹ̀ ni o ṣó ti yẹ. ọmọ abẹ́ lè fi jọ̀gbọ̀jọ̀. kí wọ́n máa lọ kó tọ́jú ẹ̀ o. ẹgbẹ́ ìsìn. ojúṣe fọ́pọ̀ ẹ pé mo débí o. ẹgbẹ́ ìsìn. má ṣe ṣáàlù tó ń lo ẹ̀fọn ẹgbẹ́ tí kò lè yé sùn báyìí olóye máa ṣe o nínú mi ọ̀gá ó tó lọ kó olórí ara mi ọba máa sáré gbẹ̀ngbẹ̀ngbẹ̀ tó máa lọ sọ́sítù báyìí máa tọ́jú ilé. Ó ṣáà ń sún.
olóyè. olórí yàtọ̀ òfin títí àti títí àti ẹ̀ ọ̀pá nínú ọmọ. èmi ọmọ wo àdùfẹ́ ti kú. àdùfẹ́ kú olóyè kí ni pa ọ̀rọ̀ àwọn máa ṣe o. mo ti di gbàgbà fún tẹ́lẹ̀ o asọ́nà lọ ńlá ọtí dáhùn ẹ̀ nígbà mẹ́sẹ̀ o ìta ṣètìlẹ̀ ti jọ mo máa ṣe ní ọ̀rọ̀ àgbọ̀. olóyè iná pariwo kábíyèsí wà. wàhálà dé ìlòdè yẹ wàhálà ni mo gbọ́ wáyé ìlú ọmọ ìjọ mi. kábíyèsí ọmọ olóyè ló kó àdùfẹ́ ó kú ó lára tọwọ́ báyìí. ọgbà mi lọ́wọ́. ló pa ẹ lọ́wọ́ rẹ̀. ó ti gbà mí lọ́wọ́. ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ ẹ̀ fara balẹ̀ ẹ bá sọ mi dọ́dọ̀. ǹjẹ́ o realize pé ìyàwó mi ni olórí mi first wife mi ni ohun tó ń sọ yé mi. olórí lọ pa mí lọ́wọ́. ìyàwó nínú ọlọ́pàá. olórí wo. olórí kékeré ìyá àdìoyè. ìyá àdìoyè. olóyè àtìbà àmọ́ ìwọ yìí gangan náà ni mo rán lọ pé kó o lọ wádìí ikú wo ló pàyà Adéoyè ó tó o mú padà bọ̀ wá bá mi kọ́ ló ń sọ yìí àjọ fi dáwọ́ ni kọ́mọ̀ ni ó lè fẹ́ ọmọ yìí. olóyè olórí ẹnlẹ ọjàre ẹ kú ọ̀rọ̀ lù ẹ ṣeun tiyín náà dá ẹnlẹ kábíyèsí ní sọ fún yín pé àwọn ń bọ̀ wá rí i. báwo wá lọ́hùn. ẹ̀mí ọmọ mi ń ṣẹlẹ̀ àfàbọ̀ fún. èmi náà mọ̀ ṣe mọ̀ pé ó ní bá ṣe jẹ́ àti pé ṣe mọ̀ pé kábíyèsí ní hypertension ó lèmi ṣe wá fẹ́ béèrè kí n mọ bóun ṣe jẹ́ ká lè mọ bá ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ fún kábíyèsí torí kíní hypertension wọn yẹn ó tún fẹ́ yọ wọ́n lẹ́nu òun ni mo ṣe ní ẹ bá sọ fún mi àjọrò bá ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ fún. olóyè. sọ ọmọ ni wọn pa ni. èmi kẹ báwo ni ṣe máa mẹ́ni só pa. ó yà ń jíṣẹ́. irọ́ ẹ̀ lè jíṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó ní bá a ṣe jọ jẹ́ ẹ sọ ṣé ẹ ti rí gangan. a ti rí. olóyè wa o ṣé obìnrin ni àbọ́kùnrin. ewu ọ̀wọ́ mọ̀ kọ́ pa mẹ́. èmi ò mọ̀ ọmọ kan béèrè ni. àṣírí ti tú. olóyè ṣe pé ó tú lóòótọ́. ó tú. ẹ jọ̀ọ́ ẹ dákun ọlọ́run bá ní mo fi bẹ̀yìn ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má jẹ́ kábíyèsí ò gbọ́. ṣé pé àbọ̀ tí mo mú wá kábíyèsí ò gbọ́dọ̀ gbọ́. má jọ ń gbọ́ ọ. ọ̀dà bí wọn bá ní í ṣe bẹ́ẹ̀ gbà fún rájí nílé ẹni gbà fún gbàdánù kò kí láà fi sùn. ó ti yá mi nǹkan tẹ bá ti fẹ́ kí ló yọ gbogbo nǹkan tẹ bá ní í ṣe mo mọ̀ pé tó bá jẹ́ pé owó ẹ lówó kì í ṣe tówó ṣùgbọ́n tó bá wá jẹ́ ara mi gan-an ètò bá ti yá yín ẹ ṣáà máa kọ̀ sí mi kẹ́ máa pè mí máa máa dá yín lóhùn ni. èmi náà ti kọ sí èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀. ẹ ó dá kí lẹ fẹ́. sọmọ pé tí odó bá dé kan gbọ́dọ̀ ríta ọní tí n bá fẹ́ ó sì fún mi. bàtà nǹkan tẹ bá ti fẹ́. lákọ̀ọ́kọ́ náà ààrẹ máa mọ́ báyìí. Adéoyè nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o. rárá kò ní ṣe. torí mo mọ̀ pọ̀ kẹ́yẹ́ ẹ̀ lápá torí kò lè ráàyè múnú òun gangan lọ ń bá jagun ikú ò gbọ́dọ̀ pa ó. láyé ìkọkọ ní ṣe. èmi náà lọ ronú sí tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. ó ti tán ẹ jẹ́ má gbàgbé o àti déhùn. bójú bá ti yẹjú kó òun mọ yẹ ṣe bó ti ṣe lórí pé gbogbo ohun tí n bá fẹ́ lòó ṣe. pátá. kábíyèsí ẹ pẹ̀lẹ́ o. kọ́mọ tiẹ̀ lè fẹ́ ọmọ tèmi. a ṣe bẹ̀rẹ̀ ní o nígbà ṣèdílé mi tó ń gbáyé ní ọmọ àgbọ̀ ẹ káyọ̀ lọ́mọ ẹ fi lọ́mọ jọ mi a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ó kábíyèsí ẹ dẹ́bi jí mi kábíyèsí ẹ dákú. ó ti tó wọ́n fẹ́ kó ṣe rẹ̀ léṣe ó náà wá ṣe ètò ìdá ọmọ tó máa dúró tiẹ̀
tó máa bá ẹ kalẹ̀ tí wọ́n gan máa ṣe ìyá fún kalẹ̀ òun lọ́lọ́run máa fún ẹ bí ti tó ṣùgbọ́n aya mi. ó yẹ kó mọ̀ yẹn omi ló dànù àgbè òfò God give it, God take it èyí tó dá lọ́lọ́ máa ṣe fún ẹ jọ́ torí ọlọ́ọ̀kọ mi jọ má sunkún mọ́ èyí tó sísun yìí ti pọ̀ jù jọ́ torí ọlọ́run. Daddy àti mọ́mí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ fún mi gidigidi gan kó tiẹ̀ kọ́ dákẹ́ ẹkún iná ẹkún yìí ti ń pọ̀ jù ẹ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ká gbàdúrà pé irú ẹ̀ ò tún ní wáyé mọ́ ìgbàgbọ́ bí ni pé orí ọ̀tá wa ẹ jọ̀ọ́ Daddy ẹ tí àbẹ̀rẹ̀ kó tiẹ̀ kọ́ dákẹ́ ẹkún yìí ẹ jọ̀ọ́ bá mi bẹ̀. lágbára Ọlọ́run fún mi ọ̀rọ̀ mi ọkọ ẹ sọ there is need for you to just forget everything. Mọ́mí ẹ ti sọ God give it and take it. Bó ṣe wọn náà ra lórí ṣọlá ẹ̀ tó bá tún wà tún fún yín mi. Is that alright? Torí tó bá dẹ̀ jẹ́ torí wíwá táwọn àwọn abílẹ̀ ṣe wọn máa sunkún rẹ̀ mo lè seize ká máa wà bí for some time. And in fact àwọn afẹ́ máa lọ́rí báyìí àtúwò ẹ̀ títí ọ̀tún làrí. lẹ́yìn ní ojú ìlú níbo ló ń lọ. kí ló ń lọ ní ilé tí ọkọ èèyàn fẹ́ràn èèyàn àwọn ẹbí ọkọ mi ò fẹ́ mi ní ìlú ìlú mi ẹ̀rọ ti pa mí lọ́nà wọ́n mọ̀ wọ́n fi pa mí lọ́nà tí a jẹ́ máa ń lọ ní ìgbé mi rò ní ìgbé mi mọ́ wọ́n bá ti sùn mí pàtà. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ràn rẹ̀ ọ̀rẹ́ mi. ṣé ohun tí òun sọ fún mi sí ni wípé bí ohun ìgbóná ọ̀pọ̀ èèyàn fẹ́ mọ́ ọ̀pọ̀ èèyàn lọ́nu yẹn lówó máa lọ gbé ẹ lọ. kí ni wọ́n lẹ́nu ẹ tá a fẹ́ sun jẹ́ ọ̀rọ̀ ìyàwó ẹ tó ń fi pera wa ó lòun lọ ó dẹ̀ ń bẹ̀ ìyàwó bọ̀kọ̀ mi yẹ ọ̀rẹ́ máa yẹ gba wéré ìlú pàdé wéré yẹ kó lọ ọ̀rọ̀ ìyàwó ẹ ó dàbí ìkànnì kẹ̀kẹ́ ìka mọ̀lẹ́ ńlá ẹni mọ̀ ńlá wọn fẹ́ ilé wọn fẹ́ orílẹ̀ kí láǹfààní ikọ́ lára lé ohun pẹ́ kíkọ́ tó lọ ìlú àdùfẹ́ olóò ti yẹ ẹsẹ̀ ẹ̀ dá ìyàwó ìjòkó àjòkó dúró that's all we need smile let her go. ọlábí púpọ̀ sórí tó bá gbé àti ìjọba yunifásitì ni màá ní gáràjì ló ń gbé wọ́n bẹ̀ ló ti grow up now sórí bó ṣe wọ ni wọ́n live life ẹ̀ èmi ni mo rí ìyàwó mi fún mi tí mo fẹ́ ó dẹ̀ wù mí bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó lè yà wá yàtọ̀ èèyàn ní o àbí ìṣe kan wọ́n fẹ́ kó gbọ́ ẹ̀ dájú now ó ti wá fi hàn gidigbe báyìí pé ìwọ gan èṣù ni ẹ èṣù ni ẹ lẹ́yìn ìbejì mi wọ́n á fẹ́ sìn tí oníbi ṣe ń wọ̀ yìí kó ra dẹ̀yìn lẹ́yìn mi now jọ tó Ọlọ́run out of my house. wúwo yẹ kẹjẹ yìí tó ṣe máa yẹ mi tó just get out of my house. mo ní kó o jẹun sókè ni. get out of my house. okay. ìyàwó ẹni òun òṣùwọ́n ìyàwó ló fẹ́ máa lọ ìlú bẹ́ẹ̀ ti àbí pẹ̀lú ẹ̀ so ẹ má ṣe báyìí láti ẹ wọ́n mi ẹ kọ́ ọ́ máa rí mi ní by the way ká tó máa lọ where exactly I mean ibo ló fẹ́ kí n gbé ẹ dé pàtó. Daddy ẹ̀yin ni mo bá lọ. ẹ dédé wait a minute ṣé ilé tèmi àti ìyá ẹ ló fẹ́ tẹ̀lé wa lọ. impossible àti fíẹ́ fọkọ nìyẹn àwa ò lè mọ ọkọ ọmọ tó ká tún máa màlẹ́ ẹ̀ over my dead body it is not possible. tí problem bá wà láàrin ìwọ àtọkọ ẹ àbí àárín ìwọ àtẹbí ọkọ ẹ you sit down and find a lasting solution that is just it ẹ̀wọ́n ni máa parí ẹ̀tẹ̀ máa yanjú ẹ̀ ni you must know that the spirit of give and take spirit of what give and take ìyẹn ni èèyàn fi ń jẹ́ èèyàn ìyẹn ni èèyàn fi lè jókòó sílé ọkọ pẹ́ bọ́ kí ni mọ̀tọ́ fi ń measure achievement nílé ayé
the number of problems you are able to solve, iye ìṣòro tí Ọlọ́run bá fẹ́ láǹfààní àti agbára láti lè yanjú, ìyẹn ni a fi mọ̀ pé an achievement. Kí ló wà mẹ́ tí o ti bẹ̀ kú o? Dábì lóhùn kí ló wà mẹ́ tí o ti bẹ̀ kú o? No. O ò lè padà sílé tèmi mọ́. Dádì, mi fọwọ́ ọkọ̀ mọ́ o. Ẹjẹ́ mi àjẹ́ mi. Àwọn ẹbí ẹ̀ tó pa mí lọ́mọ. Ọ̀pọ̀ mọ́ mi. O fẹ́ di dálémoṣú. Màá lọ jọ ikọ̀ mate máa di reverend sister. Ìyẹn máa ń ṣe. O tọrẹ kódìdò. Kí ni mo wí kódìdò? Má tọrẹ jẹ. Kò sí tó jọ bẹ́ẹ̀ tó rò ó ti bímọ ẹ tó bá ti bímọ rí ìtún lọ di reverend sister tí ẹ bá tún ti wá ṣe bẹ́ẹ̀ á jẹ́ pé ilé ayé ti dòbu ó ti di absolute nonsense my friend. Adéoyè òfin ọjọ́ mi lọ́dún gbogbo ọ̀fẹ́ tí kò ní sí ẹ. Fún mi èmi náà nífẹ̀ẹ́ fún mi mo nífẹ̀ẹ́ gidi gan gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kan tójú sú mi ni kò tiẹ̀ yé mi àmọ́ mo gbà pé Ọlọ́run bá abéṣu. That's all right ẹni sèé tí ọkọ ti mojú aya táyà tó ti padà mojú ọkọ ẹ láàrin náà tèmi àyẹ̀bá èmi mo bá yín gbẹ́rù yín jáde èmi náà ni máa fúnra mi ọ̀rọ̀ wọlé padà. That's right. Ẹ ṣe pọ̀ sà. Kò sí sọ̀rọ̀ tó sọ̀rọ̀ dóògùn. Ẹ faradà. Any no conviction is careless.